pàṣípàrọ̀ pàṣípàrọ̀ Elédùà má jáyé pàrọ̀ ògo mi pàṣípàrọ̀ pàṣípàrọ̀ akọ́dáyé má jáyé pàrọ̀ ayọ̀ mi. Elédùà ọba tó dá ayé o orí tí mo mú wáyé má má jẹ́ mo ṣì láyé mi. Ọba tó dá ayé tó tún dé ènìyàn láwòrán ara rẹ̀ ẹ̀dá mo gbé wáyé má má jẹ́ mo ṣì láyé mi. Ẹni òṣì ń ṣe bí ẹni tí ó ráyé wá ló jẹ́ ẹni òṣì lọ́bẹ̀ bí òkú tó ń bẹ lórí ilẹ̀ ni. Ṣàánú mi ó jẹ́ n ráyé wá níre ká tún lè dá kó má ṣe pàṣípàrọ̀ ire mi. gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ ṣé mọ̀ pé irú àjọ tá a fẹ́ gbà yẹn sìn tá a bá gbàjọ yẹn tá a kó mówó tá a ní ní cooperative tá a bá gba gbogbo owó yẹn jọ táwa náà fi dá iléeṣẹ́ kan lẹ̀ ìyẹn á tún máa mú nǹkan kan wá tìtorí iṣẹ́ dírẹ́rà tá à ń ṣe kò lọ títí ìgbà tó bá wọn níṣẹ́ ló lè sọ pé iṣẹ́ tán ẹ jẹ́ káwa náà fẹsẹ̀ yìí ká fi dilẹ̀ mú ọjọ́ náà ló ń lọ yìí. Láńrè ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ làákàyè ni ọ̀rọ̀ tó mú ọpọlọ dání ni àmọ́ irú iṣẹ́ wo ló rò yìí pé a lè dálẹ̀ owó tá a fẹ́ gbà wọn òkùnkùn níye. àìmọye iṣẹ́ tá a lè dálẹ̀ ló pọ̀ pàápàá tá a bá kówó yẹn jọ tá a bá fi dálé iṣẹ́ pure water lẹ̀ ẹnìkan èébó mi ṣọ̀tá omi la máa bù omi la máa bù mú. apọ̀mẹ́ta ò lè. apọ̀mẹ́ta ò ṣọ́ọ̀tì bí epo petrol bí ò ṣe tẹ́ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ pure water ṣe rí. ọ̀gá ṣẹ́rí nǹkan tẹ́ ẹ sọ yìí ó dáa gan-an àìdá gidi ni o ṣùgbọ́n èmi mi mọ bọ́ irú ọ̀dà tọ́lọ́run dá mi gbogbo kíní yẹn kì í jẹ́ mi lọ́wọ́ bí ẹlẹ́dàá mi ń báyọ̀ dòwò pọ̀ pàápàá látìmọ̀ lálẹ́ níjọ́ mẹ́ta kò bá mi lára mu ọ̀gá ẹ rí pé ní bí ọ̀sẹ̀ mẹ́ta ẹni ká wọ àjọ kan mo ní mi ò ṣe bí mo wọ náà àjọ yóò máa dàrú. kí ló dé. kò jẹ́ mi lọ́wọ́ ni kò jẹ́ mi lọ́wọ́ ni. ṣé o ti ṣòwò kan rí tó dàrú ni. mo ti ṣe ọ̀gá ẹ mọ owó labí yéku. mo mọ yéku. ẹ pọ́n dáadáa ọ̀kadà méjì ni mo ra fún. ọ̀kadà òun ṣòwò nìyẹn ni ọ̀lẹ ló ń gùn. ẹ ti ẹ̀ fi yẹn lẹ̀ ó ti róko lóko okún kó tó gbẹ́ pàṣẹ ó rọ̀ kadà fún yéku owó labí bóra mọ́tò fún yóò jẹrun. tárun bó ni. so tó bá wá jàjà wá ra nǹkan fún báwo lè fẹ́ lò. Mr. Babalọlá mo ti lọ wò yín lọ́fíìsì ọ̀gá ní ká yọjú sáwọn. ok sir Mr. Jimoh ilẹ̀ jíjọ ló tún fẹ́ gbé ẹ jáde. wọ́n tún dé bó fẹ́ lọ tọ̀ Mr. Jimoh ló ń gbé ẹ lọ bó fẹ́ lọ ṣu Mr. Jimoh ló ń gbé ẹ lọ wọ́n tún ní kí Mr. Jimoh tún gbé ẹ jáde báyìí àlọ́ adé àbọ̀ wá sún ọ́. ṣé ẹ wá òkè ṣá. mo wà pa. tí má ṣe máa fẹ́ ọ wá jẹ́ irú Jimoh yìí ni màá fẹ́. ẹ fiyọlẹ ìyáde oyin fiyọlẹ jọ̀ọ́ má bínú akílẹ̀ yìí máa wẹ́ ojú tẹ̀ máa fi wọ̀ ẹ́ máa jẹ kínní o jọ ṣé àwọn tó ń fẹ́ ṣé wọ́n dáa jù mí lọ ni ṣé tó yẹn jẹ́ dírẹ́bà. wàláì wọ́n dáa ju ẹ̀rọ times 100. ipa dán mi wò ìwọ kan dán mi wò tọ́ mi wò kó gbádùn mi wò yìí. mo fẹ́ràn yín ẹ ṣe dírámà. ṣé èmi lè wá ṣe dírámà fún ẹsẹ̀ ayé di Sanyẹ̀rì àti Rónkẹ́ Òṣòdì Òkè ẹ wá ń ṣe tíátà ara yín ò yá gbàdàbọ̀ Abidjan yín a máa tó rí. ẹ̀gbọ́n ẹgbójú ó yá jẹ́ lọ. ó fọ́ ní ṣá ó kéré gidi gan-an ni. òṣì ọ̀. gan-an ni. ìwé ọgọ́ kéré sí nọ́mbà olóró. ṣé àjà lọ jàre. olóró ọjà àti bá kí eléyìí mọ́lẹ̀. ẹ̀ ń gbára yín. ẹ̀gbọ́n mò ń bọ̀. ẹ̀ rí bàtúbàtú bí ara sámà. Mọ́mí, ṣé àníjẹun láàárọ̀ yìí ní ebi ń pa mí náà?
oúnjẹ àyà máa jẹun. wọ́n ní kí la máa jẹ tuntun ibi tí ń pè mí náà. mọ́mì. kí ni ebi ń pàwọ́ náà. ẹ má wọrí a máa tó yó nísìn ṣe eré lè tá à ń jẹ lọ́wọ́ yìí ibi tá a bá jẹ dé ayò ìgbà mélòó tí bá ṣe pé wọ́n ponu ìwọ tó tún jóbìnrin ẹ̀yin méjèèjì ẹ jókòó ẹ nọsẹ̀ sílẹ̀ nígbà ẹ ń wo tẹlifíṣàn kí n bá sí kíṣìn kí n ṣe oúnjẹ fún yín nìyẹn o àbí bẹ́ẹ̀ kọ́ kí n nírú yín gọ̀lọ̀tọ̀gọ̀lọ̀tọ̀ nínú ilé kí n tún máa sáré kì í nù àánú tiẹ̀ ṣe mí bó ṣe máa ṣe ṣiṣẹ́ tó máa bá ìdílé ọkọ ẹ̀ tèmi ni mo bá débi tí mo jókòó yìí ẹ jókòó síbẹ̀ kẹ́ ẹ máa retí kí n ṣe oúnjẹ fún yín. má bí nílé rẹ gbọ́ tó bá ti tè náà la máa jẹ. nígbà tí ebi náà yìí nípa ṣàn ní ìsìn ẹ mọ tó yẹ kẹ́ ẹ ṣe. ẹ ti rí ìyá kòkò kí n nírú yín lé kí n tún máa sá kòkò kiri nínú. ẹ kúlé o. ẹ kọ́. ó jàre ẹ kúlé. ẹ kú rìn ẹ pẹ̀lẹ́. ṣé dáadáa la báyìí. ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. látàná. ẹ̀rín ni. ẹ pẹ̀lẹ́ kú rìn náà. ṣé kò rẹ̀ yín báyìí. ẹ wo ó rẹra àmọ́ kí láà fẹ́ ṣe. ìlú wo lẹ wá lọ lọ́tẹ̀ yìí. Ṣákì ni. náà. Ṣákì la lọ ọ̀nà yẹn jìn o. ó yẹ kó rẹ̀ yín lóòótọ́. Ṣákì jìnnà wọ́n ní àwọn alágric àwọn alábà lọ sọ́hún dẹ̀mọ́rú ọ̀gá tí mo ní. ọrọ̀ ajé náà ni ìgbìyànjú náà láàmú gbà ọlọ́run ayé wa ẹ pẹ̀lẹ́ ẹ mú òpèlè ìtẹ́dé ìnísìn ó yẹ kí n bọ́ sí kíchìn. ọmọdé ìdá. ó ṣàdìde wọ kíchìn náà sí oúnjẹ oúnjẹ tá a máa jẹ ni àbẹ́jẹ́ ń bá fọwọ́ kún kó lè yà torí tiyín. àmàlà ní kẹ́ bá mi rò. dúdú àbí funfun. dúdú dá dúdú dá. ẹ pẹ̀lẹ́. bàdẹ̀ ti gbà tán kó lọ ra àwọn sìmẹ́ǹtì ẹ sọ pé wọ́n nídìí bẹ́ẹ̀ please ẹ má fi kún ẹ má yọ kúrò. okay sir. because if anything goes wrong níbẹ̀ yẹn wọ́n ni màá dì mọ́ and next time tí n bá débẹ̀ yẹn mo fẹ́ rí improvement. ó gbọ́ sir. cement ni o any other thing tó yẹn bá ka traffic wọn need I want to see an improvement okay. ẹ ṣe sir. Okay. Mr. Thomas. Bẹ́ẹ̀ sá. Àbíjọ́ mẹ́ta. A máa rí. Oṣù mẹ́ta tí ẹni kì í padà wá ó ti pé tó ẹni jọ ní kì í yọjú sí ilé. Mr. Thomas ṣe rí tí mi ò bá rántí case any other person mo rántí case yín oṣù márùn-ún náà fún yín. Rárá o. Ẹ má bà mí jiyàn mo rántí case yín dáadáa mo rántí pé ọjọ́ yẹn àwo kìíní wọn àti sọ pé 5 months. Ẹ jọ kódà mo kọ́ sáré ògiri inú yàrá mi ni kò dẹ̀ sẹ́ni tó débẹ̀ débi pé a máa rí ẹnìkan tó máa ní òun lòun parẹ́ tó tún kọ. Ẹ wo next time tí wọ́n bá fún yín ní déètì bẹ́ẹ̀ ẹ̀yin ẹ máa ní dáárì kẹ́ máa kọ sí with that one ẹ ní ṣe mistake ẹ ní gbàgbé kù sí ọjọ́ tó bá fún yín gangan lẹ máa wá 5 months ni kò dẹ̀ tí ì pé àmú ìrántí dáadáa náà. kí ló dé ìgbà tí mo ṣiṣẹ́ ìjọba ó ní bí mo yẹ fara ṣiṣẹ́ náà kí ló dé tó jẹ́ pé ìgbà tí mo fẹ́ gba owó mi lè máa fi ẹ̀tọ́ mi dùn mí. Mr. Thomas. owó tíjọba ò tí ì kó wá á lè kó fún yín náà until tíjọba yín bá san owó yín sí ọ̀dọ̀ wa mi báyìí láṣẹ máa fún yín ìjọba dẹ̀ ti fún àwa ní 5 months pé ìgbà yẹn lówó yín máa rẹ́dì tó wọ́n yín bá débi kò sí nǹkan tá a fẹ́ fi ṣe nígbà tí ó ṣòwò wa á dẹ̀ fún yín lówó yín padà so you have to wait. ẹ wò oṣù mẹ́ta òun lẹ fún mi tabadẹ̀rẹ̀ nìkan tí ó jẹ́ pé ó ń fi ẹ̀tọ́ mi tó fi ń dùn mí ó kù ó kọ lọ́hùn o. ìyẹn tó bá ń dí ẹ̀tọ́ yín lọ́wọ́ nìyẹn
tí ò bá ti sẹ́ni tó ń dí ẹ̀tọ́ yín lọ́wọ́ kò sí nǹkan tó máa ṣe anybody a lè fún yín lówó tí ìjọba tí kò wá bí báyìí ok. ṣe bí oṣù márùn àbí ó fẹ́ pé ìgbà tó bá pé màmá ò bóyá ẹni fún mi lówó mi ó kó oṣù méjì báyìí mo ti lóṣù mẹ́ta lóṣù márùn àbí ó dáa. ṣé káwá fún lówó tí ìjọba ò tí ì sọ àwọn iṣẹ́ báyìí máa ní wọ́n sí i. owó ṣe ń da ọ̀rọ̀ sílẹ̀ bíi pé bóyá ẹnìkan ló ń náwó ẹ̀rí báyìí. ẹ wo Mr. Thomas bíi tẹ́bẹ́ wà orí elépèlépè ń lọ sí nǹkan tẹ́ anybody fẹ́ fowó yín ṣe nígbà bóyá kí n san owó tí ìjọba ò tí ì san sí ìbàdàn bóyá kí n dẹ̀ san lápò mi ni. foolish man àwọn tó máa ń jẹ́ kí inú bí ọ̀nà ni wàá máa ṣiṣẹ́ diligently. mo ti gbọ́ ẹ ohun tó trust mi ni mo ní ti bá ti dé máa pè é kó wá gbà á that's my lovely daughter okay take care ṣe ọmọ ìṣá owó Babalọ́lá ṣe rí pé òṣìṣẹ́ yẹn kárakára wọn náà pé èrè wa dúkìá wà very very hard working wàá jèrè lágbára lọ ìlú sànkọ ó wà lọ́fíìsì sá. ìlú sàwọn lọ́fíìsì bẹ́ẹ̀ sí ọ́fíìsì Yakubu bẹ́ẹ̀ ni sá. oṣù bẹ́ẹ̀ ni sá bóyá ó lọ jẹun. ok bàbá wo àgọ́ náà ó ní létí tó jẹ náà tọ́ Fatai wà ń kàn tiẹ̀. Fatai sọ fún mi pé òun fẹ́ gbé ọmọ lọ ṣe jam bóun ò nílé wálé ló sọ bẹ́ẹ̀ fún mi. ok ó dà bẹ́ẹ̀ kí wọ́n lè ṣòro náà ni Babalọ́lá jẹ́ kí n bá ẹ sọ̀tọ̀ ọ̀rọ̀ sórí Ọlọ́run gbé ẹ ga àwọn management náà tún gbé ẹ ga because wọ́n mú ẹ bí bó ṣe wà hard working so wọ́n sì fi ẹ ṣe senior driver but àwọn ọmọ tó wà lábẹ́ ẹ wọ́n fi iṣẹ́ ṣeré wọ́n fi iṣẹ́ ṣe ìmẹ́lẹ́ kó má rò pé management ò rí wọn but no problem so far tí mi ti fẹ́ jáde nísìnyí mo ti rí driver tó máa gbé mi lọ I'm less concerned ṣùgbọ́n mo rí pé òun rẹ̀ ra ẹ sílẹ̀ ni o wá ń cover àwọn ọmọlẹ́yìn ẹ̀ tí wọ́n ń ṣe ìmẹ́lẹ́ òun cover up ó help wọn. ẹ má bínú sá. bínú kẹ mi ò bínú àdé bá tẹ̀mí ti rí driver tó gbé mi jáde kí ló dé bá bínú. ẹ má bínú sá. màá sọ fún wọn wá adjust. Maida má bínú jọ̀ọ́, I'm sorry. Kí ni nǹkan tí wọ́n mi wá sọ báyìí? Wọ́n sọ wípé 100. 100. 100 kéré. Wọ́n ti pọ̀ tí ọ̀nà iná mọ̀ pé iná ló jẹ́ kí n dúró ẹ̀ fún mi. Èyí tẹ́ ẹ ra 200 tẹ́ ẹ ra 300. 100 báwo? Ẹ ra sà. Ọ̀gá ńkọ́ sà. Òun wà níbi iṣẹ́ tiẹ̀ so èmi kàn ní kémi dá kán wá bí mi. Báwo ni? Ọ̀gá ẹ̀ ń kọ́. Wọ́n wá sà. Yàyàyà wọ́n ti wá kó pure water wọn bó ṣe ń kó àbí. Wọ́n sọ pé 100 sà. Why 100? Báwo lè ṣe máa kó 100 ẹ̀yin tí à ń kó 300 400 500 ẹ jọ àbílẹ̀ iṣẹ́ wá ṣẹ̀yìn ni ẹ sọ fún wa. Ṣé wa kẹ̀? Jẹ́ pé làbọ́ọ̀jì ni èmi tí gbogbo ayé dìbò fún. Làbọ́ọ̀jì. Ṣẹ̀ wà iná ni ọlá pé nepa ò kì í fi iná lẹ́ni ò jẹ́ ká máa gbàrà ṣe ń gbà tẹ́lẹ̀. Mo ti mọ̀ pé ẹ̀yin náà já sí torí làbọ́ọ̀jì ọba ògbó pure water ni kì í ṣe pé a fi gbéra wa gan àwọn aráàlú àwọn ni wọ́n ṣe kíni àwọn náà sọ bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ ẹ di ẹ̀yà mi lẹ́nu o ẹ ń sọ̀rọ̀ náà ayé ò gbójú lọ́rọ̀ náà nepa mọ́ sí jẹnẹrétọ̀ lẹ́ everybody ń lò kódà àwọn tó tiẹ̀ jẹ́ fídíò club gan wọn ò gbójúlé náà nepa mọ́ àwa gangan kọ́ kí làwa gan lò. Àwa gan ò lo iná ìjọba. àwa gan ò lo iná ìjọba jẹ́ náà. No power failure. ó tún mẹ́rin
tá a ní bí báyìí so ẹ̀yin ẹ ra jẹ́ kẹ́ máa fi jẹ́ káwọn mi máa tutù àwọn èèyàn máa ṣe kí ni wọ́n máa yapa síbẹ̀ ṣọṣẹ́ gbọ́ ẹ sọ fún Gayo kò sáyé 100 200 yẹn mọ́ o. Tí mọ́tò tó lọ jọjà wá ti dé ẹ̀kọ́ 100 tí wọ́n náà lọ jà fún wọn pọ̀tẹ́ sọ fún Gayo máa bínú o tó bá tún béèrè 100 o. Lawrence ṣoríjọ́ tí mo kọ́kọ́ rí ẹ mo rò bí agent guy kan ní ẹ̀mí àmọ́ ọjọ́ tí mo rí ẹ tó perform lójú mi ẹ̀rù Ọlọ́run bá mi. Come on now what èmi ò kí ń kọjá àyè mi gentle boy náà ni mí now you know now. jẹ́jẹ́ lọmọ Èkó ẹ̀ máa ń lọ mo yin girlfriend ẹ ṣorí tó bá yẹ pé mo jẹ́ girlfriend ẹ níjọ́ tó perform lójú mi tó bá padà wọnú ilé mi the way tí màá ṣe lé ẹ ò ní dà o. orí kí ni. I'm telling you kò ní dẹrùn yes sórí advice kan tí mo kàn fẹ́ fún ẹ ni wípé o ò ṣe quit sí ẹgbẹ́ tó ń ṣe yẹn it is not good kò dáa. bí kì í ó ti ń da kínní papọ̀ sórí nǹkan tọ̀tọ̀ ní nǹkan tó ń sọ sórí nínú ọgbà ẹ o gbọ́dọ̀ tutù jù o ò dẹ̀ gbọ́dọ̀ gbóná jù ọkọ̀ kí n ṣe pé ń ṣe ló máa wá rìn dín inú ọgbà ẹ tó bá ti lè lọ rìn dín tí wọ́n máa rá ìdẹ ẹni sórí kò kí n ṣe pé bóyá mo wà ní nǹkan kan to God no mo sì ní nǹkan kan bọ̀ mo kàn ń fi bo kíní yẹn ṣe màjà màsà náà la máa fi máa kíkanjú don't you get it. Lawrence, you dey stretch your hand, you wan shake me. Me? You no sabi your level. O náwó sí èmi. Oh man. By the way, kí ló wá ṣe lọ́dọ̀ ìyàwó mi? Kúnlé jẹ́ ká bá pé mo náwó sí ẹ ò gbọ́wọ́ mi. Báwo lè sọ fún mi pé kí n má dọ́dọ̀ búkì náà? Lawrence, why be say you dey price wetin you no fit buy? Nǹkan tó lè ra ó ná. Ó jìnnà sí ẹ o. Àtàrí àjànàkú ni kò ń ṣẹrú ọmọdé. Don't try it. Lawrence, make you brain yourself o. This one wey you dey see tie wrapper o. I tell you. Lawrence, out. Jáde. What? Jáde kúrò nínú yàrá girlfriend yẹn. Kúnlé ṣe kò tí ì sí ẹni tó máa sọ fún mi pé má dé bímọ má wọ bímọ àbí tó ti máa sọ fún mi pé jáde nínú bíbá ẹ wọn ò tí ì bí bàbá ńlá kú bàbá. Hey Lawrence, shut up! Àwọn eré ló pé mi ò bẹ́ ṣeré bó máa ń ṣe wà mí kì í fi ṣeré rárá kí ló ń ṣe é mo ń sọ̀rọ̀ ń dún it is a joke abi it is a joke. Lawrence today mi ní pa ẹ mi fẹ́ pa ẹ but mo fẹ́ kó mọ̀ wípé I no dey joke. This one wey you dey see no be Ben 10 o no be Bani okay. Ìbọn tí mo fi hàn ẹ́ yìí mi ní pa ẹ na yellow card warning. Lawrence, I swear to God Almighty next time tí ìbọn mi bá dojú kọ ẹ na red o you dey go be that out. Jáde. Kúnlé. Lawrence. Kúnlé. Lawrence. Ó yọ ìbọn jáde sí mi torí obìnrin. Mo fi wọ́n ẹ. Yeah. No problem. Kúnlé kí ni gbogbo rubbish yẹn náà ẹ gbà mí Kúnlé kí ló wá ṣe nínú yàrá mi. Bukky, I'm a gentleman to the core and you know it, and I'm responsible, but I'll do anything for you darling. Yeah. Mo ní mi ò fẹ́ kí ló dé fi mí sílẹ̀. Kí ni jásù síwájú dáre jáde nínú ilé mi. Look, kíní kan máa ń dùn mí kí lè tó máa láwọn rí fraps kó máa wá síbí báyìí. Oh,
riffraff àbí kí ló pè. irú Lawrence ẹ̀ wọ́n bó ṣe rí náà. jọ sọ fún mi kí lẹ fi yàtọ̀ síra yín. sọ fún mi kí lẹ fi yàtọ̀ tó ń yán ọ̀bọ fọmọ lọ́mọ. wo bíbá jáde nínú yàrá mi. look mo ò lè fi bọ́ yẹn ṣe anything ṣe tọ́ ẹ̀ nínà honestly mo fi dẹ́rù bá ní kó lè fi ìyàwó mi lẹ́yìn náà. Kúnlé mi ò lẹ́jọ́ bá èrò kó jáde nínú yàrá mi nǹkan tí mo fẹ́ nìyẹn ṣó ti gbọ́ jáde nínú yàrá mi. Bókì jẹ́ kí n sọ kí ní kan fún ẹ tó o bá gbà fún mi lẹ́rọ̀ ó máa gbà ní tipátipá wa. Oh yes, because I like you, I cherish you and appreciate you, I adore you, so you need to say why yes to me. jáde nínú yàrá mi. kí mi jáde nínú yàrá ẹ kí n jáde nínú yàrá ẹ má lọ boy you need a kiss. No problem. kí ni gbogbo rubbish yẹn náà jáde nínú yàrá mi jọ. Wonder bra lolo. Wonder bra. kí ni gbogbo rubbish yẹn. Kúnlé. That makes it more tantalizing, you know. Kí ló ṣe náà? Jáde nínú yàrá mi jọ. Kí ló ṣe ń ṣe? Bọ̀bọ́ yìí máa ti ya wèrè kẹ́. Ṣáàdẹ̀ máa kó mi lé òye mi. Abẹ́rẹ́ kan tá a gbé sọ. Ilé ti ṣú. Àgbẹ̀ náà fẹ́ kó mẹ́. Pásítọ̀ àti ọmọ àṣìṣe àwọn ọmọ àlọ́. Ajáde. Ńlá ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ànígbó kò bí lé. Lágbára Ọlọ́run má jẹ́ kán ṣe dáná sínú lébi àgbẹ̀ yìí. Ìdúpọ̀ wọn ṣe lè ṣe báyìí náà. Ṣùgbọ́n lẹ́ni o, tí wọ́n bá fún mi lówó mi, ìdí ènìyàn máa pààyàn lákàrà sí. Mi mọ̀ pé ó wà nínú ilé àánú mi náà. Ó ti fẹ́ sú mi. Kádíjà ọkọ mi ṣé iná mọ̀ tí ń wùn mí jẹ́ lẹ́sẹ̀ ilé ti ta sí ká bá ti gba ìwọ̀n bá ṣe ń jìyà má gbà lèmi ká bá ti ń lọ kó wá gbọ́jà kó tẹ̀jà lápò kan kó rà ká tà lálàpà kó lúwà rẹ̀ dẹ̀ fi ṣàṣẹ ṣó gbọ́ ọkọ mi Ọlọ́run kò kún ní jẹ́ kó dààmú kú. ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ mà o ẹ ǹlẹ́ mà ẹ jẹ́ kí gbogbo wa súnmọ́ bí o alẹ́ ọ̀tá fẹ́ bára wa sọ. ṣáàtàwa náà. ẹ̀yin ẹ jókòó mà. adúpẹ́ látàrọ. madame ẹ jókòó sí ẹ jókòó ẹ súnmọ́ bí ẹ máa gbọ́ nǹkan tá à ń sọ náà. ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run àwọn ọ̀gá wa ni wọ́n rán wa sí yín wọ́n ní ká sọ fún yín wípé kẹjọ kẹ má bínú bẹ̀ ṣe wá lónìí yìí náà wọn ò lè rí bí attend sí yín wọ́n ní tó bá di oṣù tó ń bọ̀ kẹ padà wá. Kẹ́wì sọ ohun tó sọ fún wọn kí ló kàn yín bẹ̀ nísìn kí ló dé ẹ farabalẹ̀ náà. ẹ jọ̀ọ́ ohun tí wọ́n sọ rèé àwọn ọ̀gá wa bí sí gan wọ́n ń ṣe nǹkan kan nínú tó wà very very important wọ́n wá láwọn ò lè attend sí anybody lónìí pé kí wọ́n padà wá títí oṣù tó ń bọ̀. ká má lọ lé owó condition mi máa ṣépè ẹ. kí ló dé ẹ ní sùúrù náà ẹ fẹ́ ṣépè fún mi fún kí nìyẹn kí ni mo ṣe fún yín. máa bẹ́ gí ẹ. Mr. Thomas. Ma. Ẹ̀yin ni Mr. Thomas. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ ẹ wọlé. Ẹ ti bẹ̀rẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ wá o. Ẹ ti ń gbà báyìí. Májọ wọ. ṣé ní mo gbé jẹjẹ kájílẹ̀ wọn kó ti má bọ̀. ṣe èyí ìwọ pẹ̀lú tẹlifíṣàn ṣá anyway bàbá rẹ̀ tó béèrè mi ṣáàkàn sọ pé mo jáde mo fẹ́ dọ́dọ̀ Mr. Gabriel nípàrọ̀ owó tí mo sọ fún ẹ pé mo ní kó yá mi ó ti pè mí ó ní kí n wá gbà so when I come back I'll see you. Bọ́dádì mo gbọ́ pọ́n dín sanwó ọ̀hún retirees now and ìtẹ́ fi ń lọ bá Mr. Gabriel yáwó èkó ní necessary tẹ́ bá ti gbowó yín now. o ṣeun òkú àkíyèsí òótọ́ ni èmi náà gbọ́
ṣùgbọ́n láti bí oṣù mẹ́ta sẹ́yìn wọ́n ní wọ́n sanwó fẹ́nikẹ́ni mo ti rí àwọn ọ̀gá wọn ṣá ìkan ni wọ́n dẹ̀ fún mi ní àdéhùn kan pé wọ́n máa gbé gbèsè lórí ẹ̀ tó wá gbé gbèsè lórí ẹ̀ á kàn wá. wọn bẹ́tà kan gbèsè. onísùúrù ní ojogun ayé. All right, sir. ìgbésẹ̀ tí ó nípọn tó necessary lẹ ti gbé yẹn but tí a bá fún mi ní opportunity láti explain I will explain better sir. ṣe rí fault yẹn kì í ṣe ti wá ń bí báyìí ṣe rí issue tó wà nílẹ̀ ta ní wọ́n kàn ń sọ̀rọ̀ ń pa wa tó ń sọ̀sọ̀kúsọ tẹ ní ó détí bọ̀yìn àwa kọ́ la ní blame yẹn not even our boys tí wọ́n wà ní account office no kì í ṣe ẹjọ́ wa ẹ̀sà owó ò lè wà ní ọwọ́ wa ká dẹ̀ má kó fún àwọn tó ń ní ẹ̀tọ́ sí nígbà tí ò ń ṣe personal property kíní tiwa àwọn náà lówó wọn definitely hàn láti fún wọn ní owó wọn torí wọ́n deserve ẹ̀tọ́ wọn ní ẹ̀sà ẹ̀wọ̀n bíi tí problem ti wá bank nígbà tí owó bá ti wà ní bank tó dẹ̀ tó àsìkò tó yẹ kí olówó gbà tí báńkì sọ fún wa pé kìíní kan 20 something working days ni owó tó máa materialize àwọn tó ń lówó wọn fẹ́ gbọ́ àwọn kan máa gbọ́ pé owó àwọn ti rẹ́dí o wọ́n ti sọ fáwọn àwọn ti gbọ́ owó àwọn ti rẹ́dí àwọn kan ti gba ti àwọn wọn ò ní mọ̀ pé kì í ṣe ìgbà kan náà ni gbogbo ẹ̀ máa rẹ́dí báńkì ò kówó fáwa báwo la ṣe fẹ́ kówó fáwọn sà. The problem ta ní nìyẹn is not our problem, it's not our fault, it's not your fault sir, it's not my fault, it's not even the boy's fault. But èèyàn mélòó la fẹ́ máa ṣàlàyé fún bẹ́ẹ̀ yẹn ẹlòmíì nù ò tiẹ̀ fẹ́ gbọ́ there was a day sir ṣe pé argument mo kàn ń gbọ́ ariwo ń sàlẹ̀ ni mo ń láti sáré lọ síbẹ̀ mo pe àwọn bàbá yẹn wá sókè mo ń dọ̀bálẹ̀ níbí báyìí tí mò ń bẹ̀ wọn pé àkórí bẹ́ẹ̀ báyìí báyìí mo ṣe láti ṣàlàyé fún wọn yẹn kó tó di pé àwọn bàbá yẹn lọ ń jọ ẹ̀ sà. So bank ló ń fún wa problem. Yes sir. It's okay. Mo gbọ́ gbogbo explanation mo ti understand by because etí mi kún gbòòrò ìdí nìyẹn tí mo fi wò pé the first ìgbésẹ̀ tí mo gbọ́dọ̀ gbé ni pé kí n kọ́kọ́ wá rí ọ because tí n bá gbọ́ gbogbo orú nǹkan bẹ́ẹ̀ you are the next person tí mo ní láti put challenge mi sí. Yes sir. Yes sir. Máa fẹ́ kí ó túbọ̀ wá fi ọgbọ́n kún ọgbọ́n láti máa ṣe torí àwọn bàbá yẹn ló lówó wọn àwọn ni wọ́n ní owó wọn a dẹ̀ gbọ́dọ̀ ṣe nǹkan tó bá yẹ fún wọn lásìkò because one day we too are coming to that position. Exactly, definitely. ìdí nìyí tó fi jẹ́ pé a gbọ́dọ̀ ṣe nǹkan tó bá yẹ káwa ṣe lásìkò tí wọ́n bá ti ń débẹ̀ yẹn kò mọgbọ́n tó máa fi bá wọn sọ̀rọ̀ máa bá wọn sọ̀rọ̀ kó máa mú wọn wálẹ̀. ọgbọ́n náà la fi ṣe sá. ọlọ́run á dẹ̀ máa fún wa ṣe. àmín sá. See, that's why I'm proud of you. Thank you sir. Well done. Yeah. Okay. Yeah. Okay. Take care sir. Ara nǹkan tí mo máa ń sọ fún mi nígbà tó síbẹ̀ yẹn tó ti bàjẹ́ bẹ́ẹ̀ ni ó mọ̀ pé wọn náà la gbọ́dọ̀ dá lẹ́bi because kan tó fìyàn ṣaṣojú ibì kan wọ́n ti máa rí i pé ó mọ̀ nǹkan tá a ní kó lọ ṣaṣojú yà wá wúrò nǹkan tó ṣe é sìn kí ni rẹ́sì tó fi ní kí n lọ wọ́n ló jẹ̀bi ó dẹ̀ máa bí ìkejì nínú tó bá gbọ́ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó ṣẹlẹ̀ kó yẹ kó jẹ́ kó máa ṣẹlẹ̀ ó mọ̀ pé a ní ìgbàgbọ́ nínú ẹ̀ pé wàá bá a mójútó bẹ́ẹ̀ yẹn ló jẹ́ ká sọ pé ìwọ ni kò wá ń bẹ̀. Sorry sir. dẹ̀ máa rántí pé ọjọ́ kan ń bọ̀ tíwọ náà máa dúró nípò ara ẹ̀ iṣẹ́ téèyàn bá dẹ̀ mọ̀ lèèyàn ń gbàyàn fún pé kó wá ṣe máníjẹ̀. ọ̀rẹ́ má bínú lélẹ̀ ǹjẹ́ kò sí. ọ̀rẹ́ kò sí nǹkan kan àwọn nǹkan kan bàjẹ́ ń bẹ̀ ló lọ́ọ́ fi hàn mí mo dẹ̀ fẹ́ kó yé wípé gbogbo ohun tó bá bàjẹ́ ń bẹ̀ yẹn òun la máa dẹ̀ bí ẹrù torí wípé òun la gbà bí máníjà iṣẹ́ tán bá dé gbàyàn sí bíi máníjà iṣẹ́ tẹ́ni yẹn ti mọ̀ tẹ́lẹ̀ ni kì í ṣe iṣẹ́ tó wá kọ́
gbọ́nà mélòó ni mo máa sọ wípé bí àwọn ọmọ yín ṣe ń lo àwọn ẹ̀rọ yìí pé kò dá mélòó ni máa sọ. ó tó ẹ̀ẹ̀mejì sá. ẹ jọ̀ọ́ ẹ ṣàánú àwa náà kẹ́ ṣẹ́rí àwa náà gbé ibi yẹ agbéléṣẹ́ ìkalẹ̀ pé àwọn tó bá wà ládùúgbò káwọn náà tiẹ̀ rí nǹkan tán lè máa ṣe kébi má bàa pa wọn kì í ṣe pa lówó lọ́wọ́ èmi tó ń wo ìmọ̀ṣẹ́ ń wakọ̀ awakọ̀ ni mí awakọ̀ ni mí kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ di tí ìdí bá bàjẹ́ tó nídìí ló máa dà ní. ẹ má joyè tí ìdí bá bàjẹ́ tó nídìí ló máa dà ẹ̀yin náà dòmìnira ara yín jọ kan. Sorry, sir. jẹ́ kọ́rọ̀ mi yẹ o. ìwọ la fi afẹ́ pa. Wọ́n náà gbà tiẹ̀. Láti yẹ kó gbẹ fún mi náà. Irọ́ tí ẹ kò gbọ́dọ̀ ju tàǹtí ẹ lọ bó ṣe bí wọ́n ṣe ń ṣe nìyẹn. Meanwhile owó tí ẹ gbà lọ́wọ́ mi yìí nǹkan tí ẹ lè máa fowó ṣe ni kẹ́ fi ṣe o. ẹ jọ ṣé agbáríde ká pe ọ̀rọ̀ yìí ní àbí 419. torí owó tí ẹ gbà lọ́wọ́ dáàdì yìí ṣé mo pẹ́ ti gbà lọ́wọ́ mi. nínú mọ́mi ó yàtọ̀ ó yàtọ̀. ẹ ti ẹ dúró náà excuse me èmi mo ní àwọn méjèèjì nǹkan tó bá dẹ̀ wù wọ́n nǹkan tó bá wù wọ́n náà lè béèrè lọ́wọ́ mi iye tó bá dẹ̀ béèrè ni mo lẹ́tọ̀ọ́ àti fún wọn tó bá dẹ̀ wù mí mo tún lè fún wọn jù bẹ́ẹ̀ lọ lórí tí wọ́n lè mi ṣe ń ṣiṣẹ́ o. Yes wọ́n ní right láti béèrè mo dẹ̀ ní right láti fún wọn ju iye tán tí ẹ fẹ́ lọ tó bá béèrè lọ́wọ́ ìwọ hello o lè má fún wọn bó bá ṣe wọ́n ẹni kò ṣe all right enjoy yourself. Thank you daddy. Kiss her. Thank you daddy. wá ẹ má yọ ọyọ jù owó tèmi tí mo kọ́kọ́ kó fún yín ẹ kó kọ mi lé mi lọ́wọ́ báyìí. mọ́mí ẹ fún ni. ọ̀lẹ̀lẹ̀ tó bá wọnú ẹ̀kọ́ kò tún jáde mọ́. Oh yes. ó dáa bẹ́ẹ̀ èmi náà láìkẹ́ bẹ́ẹ̀ ọjọ́ mọ̀lẹ́ ló wá wí irú ọjọ́ báyìí ó tún yìí máa wáyé èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. ẹ wo mọ́mí kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí yẹn ẹ máa fún wa náà ní ẹni choice ṣé mi tí mo mọ báǹkì abẹ́rù kọ́ ni báǹkì yín wà. ó ti yé mi ọ̀rẹ́ mi kò sí wà. Jẹ́bẹ́ kí n bá yín ra tasty fried chicken. ó jẹ́. ìwọ KFC ni mọ́mí ń jẹ́ ń sìn. Wambi, owó tí mo fi sínú ike ń bẹ̀rẹ̀ ta ló mọ̀? Mo ò mówó ma. Ẹyin mélòó mo fi lẹ̀ ṣọ́ọ̀bù? Àwa méjì ni mà. Ìwọ àti ta ni? Èmi àti àǹtí Dúpẹ́. Àbáyọ̀, ta ló mú owó mi? Mú mi ò mówó. Bọ́ síbí. Àbáyọ̀, owó tí mo wá kọ́ rè. Mo mọ bó ṣe dápò mi. O mọ bó ṣe débẹ̀, sórí olè tó wà lójú ẹ̀yìn, wàá fẹ́ kú lára. Ọ̀dẹ̀ ọmọ burúkú. À ń ṣiṣẹ́ pé kí iṣẹ́ lè dópin o. ẹ ṣe ń ṣe èyí kò yé mi ṣé ó wá fi hàn pé abẹ́rẹ́ tí dókítà ọdún kan tí wọ́n fún yín nìsín òṣìṣẹ́ ni. ara ni ọ̀tá mi. ara ò ní ní yín o. ìdí mi mọ́ báyìí ẹ pẹ̀lẹ́. ẹ ní sùúrù ẹ ní sùúrù.
kí ni ká ṣe báyìí. Dádì mi pẹ̀lẹ́. Màmí wọn ò rówó fún mi o. Wọn àwọn arí owó kankan fún ẹ báyìí. Rárá ni mo ṣàlàyé fún wọn kò sí kan tí mi ò sọ tán nípa condition dáadé wọn ní kò sówó pàfi tí n bá padà wá. Ni mo wà ríre láyé mi báyìí. Ẹ pẹ̀lẹ́ dádì mi. Màmí kí la wá fẹ́ ṣe báyìí. Kò yé mi bí bàbá ẹ ṣe ń ṣe gan-an ń dẹ́rù bà mí. Ẹ wo ẹjọ́ ẹ wá máa gbé mi lọ ilé. Ilé báwo? Kí la fẹ́ lọ fi yín ṣe ń lé? Ẹ wo bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹ ń ṣẹ̀rù bà mí o. Ẹ ń ṣẹ̀rù bà mí ẹ má kó bá mi o. Ẹ má sọ mí di olórí burúkú o. Dádì ẹ jẹ́ sáré pé dókítà wá. Ẹ jẹ́ sáré pé dókítà. Ẹ má jẹ́ kú. Ewu ẹ ń dẹ́rù bà mí bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí o. Ẹ ń dẹ́rù bà mí o. Ẹ má gbé mi lọ́dọ̀ bàbá Agbó. Bàbá Agbó kí bàbá Agbó ní ṣe fún yín? Kí ló fẹ́ ṣe fún yín? Kò yé mi o. Ọgbọ́n ṣe wà. Mo máa rò pé wà mọ́ ni. Papa, I made a promise and I actually stand by my promises. Okay. Ṣẹ́wà, nǹkan tí mo ti torí ẹ̀ pé nǹkan tí máa ń sọ over and over and on ọ̀rọ̀ nǹkan tó wà nílẹ̀ náà ni bí mo ṣe ń kanlẹ̀kùn ọkàn ẹ látijọ́ ìjọ tó rọ lọ́hùn ṣí fún mi please jọ. Well, Boston, like you know, I go straight to the point. I don't beat around the bush. You have done absolutely nothing wrong to me. I have no reason whatsoever to hate you. The only problem tí mo ní pẹ̀lú ẹ ni pé girlfriend ẹ wọnú ọlá ẹ. I can't stick her. Wọnú ọlá ìyẹn ti pẹ́ wọnú ọlá ti pẹ́ lóòótọ́ omi gbọ́dọ̀ parọ́ fún ẹ èmi àti ẹ ti date rí but àwọn ọ̀wẹ́ ò bá tèmi mú wà rádaràda kò ní wà kò mọ̀ wá wù ìtú tẹ̀ fi wá bá gbogbo ẹ̀jẹ̀ jù ni pé kò ní tìjú kò mọ̀ pé ibìkan là ti ń jà là ti ń pariwo káti ẹ̀ wáyọ̀ yẹn kúrò tá a bá ń wo ti beauty ó fine níwọ̀n títí ẹ̀ ní o ṣùgbọ́n you are very beautiful. Gẹ́gẹ́ bí orúkọ ẹ ọmọlẹ́wà ọmọṣẹ́wà you are an epitome of beauty. Please, I love you so much. Mo dẹ̀ ṣèlérí fún ẹ pé màá tọ́jú ẹ tó bá lè ṣe tèmi jọ please. It's okay, boss. Ọmọ ti gbọ́ ẹ, màmá rẹ̀. Well, tó wáyé bí nǹkan tó fẹ́ nìyẹn mi ò ní force ẹ because ìfẹ́ yẹn lé ni mo ní sí ẹ ó yàtọ̀ sí tàdàbà wọ́n ní àdàbà ọ̀la ní àsùgbẹ̀ iná jó ẹ̀yẹ kó fò lọ so no problem tó wáyé nǹkan tó fẹ́ nìyẹn. No problem then. Okay, so boss, I guess I've heard you and I have to dash back to the office. No problem, but before that, tí ẹ jẹ́ nǹkan kan mo kọ́ kó fi mọ̀ pé lóòótọ́ ọ̀gá èmi ò gbọ́. Ìgbà wo ló wá ṣẹlẹ̀? Ìyẹn máa tẹ̀rí bùkẹ́. Mi ò gbọ́ àtọ́. Ẹ pẹ̀lẹ́ ẹ kú ọ̀rọ̀ èèyàn ó mọ nǹkan tó ṣẹlẹ̀ èmi á wá wò yín lé. Document wọn of course ó wà lọ́fíìsì wa gbogbo yẹn la máa sort out everything ní kíákíá pàápàá. All right ẹ take care mẹ́lẹ́. Oh my God, I am disappointed. Bàbá má jẹ́wọ́ náà. Gbogbo nǹkan tí mò ń gbọ́ ń pa ẹ̀pọ̀ ń ṣe ń school yẹn. Àfi kó má jẹ́ òótọ́. Tó bá jẹ́ òótọ́ dùn mí gan. You are
my only male child. We are close and you remain my best friend. Please, gbogbo yànnà tó ló ń ṣe school yẹn tó bá jẹ́ òótọ́ ni rí ọwọ́ ẹ̀ bọ̀lẹ̀. In fact, ó better kó má jẹ́ òótọ́. Otherwise, you will see the other side of daddy. Okay? Stop and stop now. Good night. Good night. Mọ́mì, ó yé mi àti pé condition tí dáàdi wà yẹn kò tẹ́ wọn lọ́rùn rárá. Ẹ̀yin fúnra yín mọ̀ wípé ara ni wọ́n. Ẹ wò, ẹ má jẹ́ kí n tàn ṣe rí ẹsẹ̀ wọn tún yẹn. Gbogbo egungun tó wà nínú ẹ̀ ó ti rún. Tẹ́ bá ṣàkíyèsí pé wọn kì í lè fi ẹsẹ̀ yẹn ṣe anything. Ẹsẹ̀ òsì yẹn ni wọ́n kàn máa ń lò fi ṣe àwọn nǹkan kankan. So tí ẹ bá lè jiyàn pẹ̀lú mi, èmi fẹ́ suggest pé bí a ká carry out surgery lórí ẹsẹ̀ yẹn. Mo mean amputation. Doctor, tí n bá gbọ́ yín yé, n tẹ́ ẹ sọ ni pé ẹ fẹ́ gé kan nínú ẹsẹ̀ ọ̀rẹ́ mi. Bẹ́ẹ̀ ni sà, ṣe rí ìdí tí a ṣe gbọ́dọ̀ ṣe ni pé a lè mú ètò ti bàjẹ́ yẹn, a lè kú kúrò. Kò lè affect àwọn tó kùn tó ṣì wà òkè. Àwọn gọ́gọ́ fúnra wọn lè ní àlàáfíà. Ẹ̀gùn kan méjì péré ló máa ná yín o. Ẹ̀yin kọ́kọ́ agree pẹ̀lú àwa pé ká ṣe. Tẹ́ bá ti agree, ó dẹ̀ máa ná yín lówó. Ó ti tán. Owó. Ìyá, kí ló ṣẹlẹ̀? Kí ló tún dé? Dádì Kọ́lá, ọ̀rọ̀ yóò yé mi mọ́ ọ. Ẹ̀yin náà gbọ́ nǹkan tí dókítà sọ nínú ọ́fíìsì ẹ̀ sìn. Ẹ wo adúrú owó tí wọ́n ní ká lọ wá kọ́ lè fi ṣe operation. Kílè wo ni mo fẹ́ sá tí mo fẹ́ ra dúró owó yẹn? Níbo ni mo fẹ́ gbà? Mọ́mì Jídé, ṣe rí ibi tá a bá dé ń sìn, ó ti di dandan kówó yọ. Ṣé rí iléeṣẹ́ tá a ti ń ṣe pure water, èmi àtọkọ yín lájọ ní. Ṣùgbọ́n òun ló ní owó tó pọ̀ jù ń bẹ̀. Àti gbogbo owó tí a ti tèmi, ẹ ti àákó gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn láti fi ṣètọ́jú tiẹ̀. Nígbà tó ń bá dé wà lálàáfíà, gbogbo ohun tó kù yẹn, àmọ́ bá ṣe máa yọ̀rọ̀ ẹ̀ síra wọn. So àlàáfíà gangan ló jẹ mí lógún, ìyẹn gangan ni kẹ́kẹ́ ká mójútó. Ṣé pé owó wà nílẹ̀ báyìí? Lágbára Ọlọ́run, owó wà nílẹ̀, owó á dẹ̀ yọ. A lè rí adúrú owó yẹn nílé iṣẹ́ pure water. A máa rí. Kò sí wàhálà, ọ̀rẹ́ ìjọ sí ọ̀rẹ́ mi, ẹ̀jẹ̀ máa lọ. Ilé ayé ó sún ni ó. Ẹ ṣé gan, mo dúpẹ́ lọ́wọ́ yín rẹ̀. Ẹ ṣé o, òkè òkè báyìí ló wà fún ni máa ń gbé. Òkè òkè lè máa lọ. Ẹ ní ìrìn lágbára Ọlọ́run o. Ó lè yí sí báyẹn. Àwọn èèyàn dá o. Nǹkan tí ìyá Bísí sọ fún mi, ọ̀tọ̀ ni. Ìyá Bísí sọ fún mi ní pé ó tó ọdún 6 sí ọdún 10 kóun tó lè rí owó tí ọkọ ń gbà. Ìyá Bísí parọ́ nìyẹn sá o. Àbúrò. Sá. Ẹni tó sọ̀rọ̀ fún ẹ ò parọ́. Tí a bá ní ká follow protocol, the way it is, the way it ought to be, ó máa tó 10 years táwọn náà pé yẹn. Because batch by batch ni, you understand? But bí ìwọ ṣe jẹ́ sí ni ló jẹ́ kí owó yẹn tètè yá bẹ́ẹ̀ yẹn, àti pé ẹni tó wá gbowó ẹ̀ yìí ẹ̀gbọ́n ló jẹ́ sí ni, so irú owó bẹ́ẹ̀ yẹn ò gbọ́dọ̀ pẹ́ láti dọ́wọ́ ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ ẹ̀, ṣé you understand? Because wọ́n ní ìṣètàṣepọ̀ máa wò àgbọ̀dọ̀ pọ̀ ọmọ ọ̀gbẹ̀rì bẹ́ẹ̀ ló jẹ́ kí owó yẹn yá, ṣé you understand? Bẹ̀tà bá ní ká tó bó ṣe yẹ kó wà, oh my God, ó máa bẹ̀rẹ̀. Owó náà lẹ ti wá gbà yẹn o, make sure pé ẹ ná judiciously, ẹ má ná lọ́kùn náà o, ẹ má ná ọ̀nà tó yẹ pé òkú gan fúnra ẹ á tọ̀nù grave pé owó mi náà ń ṣe báyìí, ṣé you understand? Kó rántí pé wàhálà tí òkú ṣe sílẹ̀ lẹ́yìn ọmọ ẹ̀ ń jẹ yìí, so we have to be very careful in spending, and you understand? Thank you very much. All right. Thank you, sir. Take care. Be good, eh? Thank you, sir. Yeah. Ọ̀rẹ́, kí ni nǹkan? Ọjọ́ mẹ́ta.
kí òun náà bá mọ bí wàhálà tó ń ṣe kó tó rówó ìfowópamọ́ kò ń ṣe nǹkan tó gbọ́dọ̀ ná. bá a ṣe ń mu ní kọ̀ọ̀kan èjèèjì nìyẹn o. mo rò wípé kinní yìí bí ọdún mẹ́wàá bí ọdún mẹ́jọ ló máa ń tèkó kó tó gbà ní. báwo ni tiẹ̀ ṣe yá ṣé torí kó jẹ́ family member ẹni. Actually jẹ́ ká sọ pé yes because tabanika follow normal protocol the way it is and the way it ought to be. Pẹ́ ó lè tó 10 years kọ́ máa rí gbà but I mean Yorùbá ní ìṣe tá a ṣe pa ọmọ àwọn àgbọ̀dọ̀ pọ̀ ọmọbìnrin bẹ́ẹ̀ ló jẹ́ kí tiẹ̀ yẹn yá bẹ́ẹ̀. má jẹ́ ká gbàgbé wípé àwọn ẹni yìí kì í ṣòwò dùnú wọ́n lose èèyàn tó díà sí wọn ni and this money is nǹkan tó fẹ́ gbà láti fi coach up family. èèyàn gbọ́dọ̀ wá ń di òrò kó má rorò jẹ òun wá ń di òrò ni ó dẹ̀ rorò jẹ ni protocol and follow the way it is ni. òun pẹ́ jù ọ̀rẹ́ ń pẹ́. ọ̀rẹ́ kí ló dé tí o pàǹtí tí ọ̀rọ̀ lọ́rọ̀ báyìí ó ṣe jẹ́ kí a sọ̀rọ̀ tiwa kó o gbàgbé n tá à ń ṣe ní ọ́fíìsì mi báyìí kó jẹ́ ká mú ọ̀rọ̀ tiwa sọ. mi ò bẹ́jà mo kàn ní observation mi mo ní kí n register ìjàkẹ́ látijọ́ ìta tí ń bà bọ̀. ṣé o fẹ́ ká lọ sí club tí wọ́n ti close àbí èwo ló fẹ́ ṣe àbí ọjọ́ yìí ló sì fẹ́ rò. àṣẹ ní lọ club ó mọ̀ pé mi ò lè kárì yẹn over ó di dandan ká lọ club. bó ni ká lọ ń bẹ̀. àfrẹ́ńkò club la máa lọ ọmọ kan máa ń tọ́jú adáadáa bẹ́ẹ̀. torí Ọlọ́run torí Ọlọ́run. kò síbi tó nà sílẹ̀ tẹ́mi ò tẹ̀lé. mo wà pẹ̀lú ẹ̀ club mi ó yá. ẹ ò bẹ́tà. thank you. ìlànà ní o ṣeun. báwo dẹ̀ ni iṣó yàtọ̀. àdúpẹ́ lọ́wọ́ náà. àdúpẹ́. ọ́fíìsì ni mo wà lánàá tí mo lọ sí ọ̀dọ̀ gádìrán CMD àwa ń sọ̀rọ̀ aṣáàsọ̀rọ̀ kan rán yín wọ́n á tẹ́kí mẹ́kí wọ́n ti fún yín ní compulsory retirement. wọ́n ti rìtáyà mi. ẹ sà mo yẹ gbọ́ ẹ̀rù bà mí mo wò pé ọ̀gá ládùúgbò ẹ̀ ṣe fi gbogbo ayé ń sin iléeṣẹ́ yìí bẹ́ẹ̀ ṣe ṣèjọba tó àjẹun tó wáyé kí wọ́n ṣe nìyẹn mo wá rò pé tó ń bá lè ṣe irú bẹ́ẹ̀ ẹjọ́ kí ni hope tiwa. àdúrà ni pé kẹ́ ẹ má bára yín bí táwa bára wa yìí ni kò sẹ́ni tó lè wà nírú ipò yìí náà tán ní kó máa lọlé iṣẹ́ tán gbà wá fún a lè ṣe mọ́ kí ló tún kù a lè ṣe mọ́ àbí ká tiẹ̀ tún yìn wọ́n ká dúpẹ́ lọ́wọ́ wọn ká yìn wọ́n ká dúpẹ́ lọ́wọ́ wọn. ẹ sà á fà nípa ọ̀rọ̀ iléeṣẹ́ pure water yẹn báyìí. orí gbogbo wàhálà ẹ̀ ló rún sí. orí ilé ló rún sí. orí ẹ̀ ló rún sí o. ọlọ́run máa tóbi lọ́ba o. a ní ká ṣàmà dúpẹ́. àti ẹ̀dúpẹ́ pẹ́ mi wà àdúpẹ́ pẹ́ mi wà àdúpẹ́ pẹ́ mi wà. ok sà bí nǹkan ṣe wá rí sìn àwọn ìgbésẹ̀ olè tí wàá ń gbé lórí ọ̀rọ̀ gratuity yín. gbogbo àwọn fọ́ọ̀mù tó yẹ kí n fíìlì náà ni mo ti fíìlì gbogbo ẹ̀ mo ti kó fún wọn mo lọ bá ọ̀gá maintenance manager mo ní kó jọ gbogbo ọ̀nà tó bá lè fi ràn mí lọ́wọ́ wọ́n ṣèlérí fún mi náà ni àmẹ́nu ẹ̀ láwa ó mọ̀ pé mò ń bọ̀ wá ọlọ́run iléeṣẹ́ ìjọba kò yá lógún ọdún. ọ̀gá àfi kájẹ́kẹ́lẹ́ ìyá o ṣé mọ̀ pé a lè fi ẹni tó ní ẹsẹ̀ méjèèjì a lè fi orú yín mọ́ so àfi kẹ́ ẹ wá máa tẹra mọ́ kẹ́ ẹ máa rìn kẹ́ ẹ wá sọ di iṣu atẹnumọ́ràn kò gbọ́dọ̀ jóná bí bẹ́ẹ̀ kọ́ ẹ sà ẹ wò òun ní ilé pure water lẹ́nu ti lọ yìí tí àwọn ọ̀rẹ́ bá tẹ̀ sí wá tán fún yín ní nǹkan kan ẹ sà tó bá yà wọ́n ní wá mọ̀. ó tiẹ̀ ti sú wọn ni. ó ti sú wọn. ó ti sú wọn bàtí ó ń ṣayé tèmi nìkan náà wá ó ti sú wọn. èmi tá à ń sọ nìyẹn nígbà tẹ̀lé wa ń bẹ̀ gbogbo wa là ń dì là ń sáré báyìí ọ̀gá o tẹ̀ ń ṣe nígbà tágbára yín ká ṣe rí báyìí sìn àwọn ọmọ ọlọ́dẹ̀ ṣì wà ní skul ìtàn tí ì jáde so ẹ̀gá ẹjọ́ ẹ tiraka kẹ́lẹ́ ti rí kíní yẹn gbà àti tẹ̀ bá tẹ̀ tún dà sínú ilé pure water yín sìn iléeṣẹ́ yẹn náà àtúbẹ̀rẹ̀ kíní àtúbẹ̀rẹ̀. o ṣe ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ ọlọ́run á nífẹ̀ẹ́ ọlọ́run á gbàdúrà ẹ̀. mo ní kí n yọjú sí i ẹ má ro sá o ẹ má ro sá o ẹ má ro sá o
Ọlọ́run ti máa tún ṣe ètò dáa agbára Ọlọ́run máa ṣe ètò dáa. ṣe rí bí kéèsì ń ṣe rí believe me ẹ̀dùn ọkàn ló jẹ́ fún mi. I mean when you really look at it pẹ̀lú condition tẹ wà yìí definitely èèyàn láti ní pity fún yín ẹ̀dùn ọkàn ló jẹ́ fún mi but believe you me kì í ṣe ẹjọ́ àwọn boys yẹn tí owó bá ti dé ọ́fíìsì yìí ni wọ́n á issue check yín kí ló wà mẹ́ nígbà tí ò ń ṣe tiwọn ẹ̀tọ́ yín ni kò dẹ̀ sí ẹni tó gbọ́dọ̀ fi ẹ̀tọ́ yín dùn yín but unfortunately owó yín ò tí ì débí so ẹ̀ ń láti fún gọ́ọ̀mẹ̀ntì ní enough time owó yín lè ready. Àmọ́ wọ́n jẹ́ kí n mọ̀ wípé owó tèmi pàápàá pẹ̀lú owó tó ti gbé wá síbi tẹ́lẹ̀. Ẹ wo ẹnu mi lẹ ti lè gbóòótọ́ owó yín ò pẹ̀lú ìtì wọ́n ti issue check. Ẹ wo ẹ má bínú o ẹ má bínú Ọlọ́run Elédùmarè kò ní fún yín ní wàhálà ẹ ní ríru tèmi ṣó ti yé èmi tí mo wá bá yín náà mo mọ nǹkan tí mo ń ṣe ṣó ti yé ẹ ràn mí lọ́wọ́ wàhálà ẹ ti pọ̀ jù fún mi ẹ wo ipò tí mo wà yẹn ó ṣe pàtàkì gan ó dẹ̀ yẹ kó mú yín lọ́kàn gidi. ṣe gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ ọ̀rọ̀ yín jẹ́ n tó ń dùn mí gan lọ́kàn torí ẹ̀ ló ṣe kébì náà fẹ́ fún ọ̀rọ̀ issue yìí ní good attention so that owó yín á lè tètè jáde ẹ fún ìjọba ní 3 months sí. kí n tó tún wá. ó tọrọ ilé wọlé nu mi yẹn o. kí n tó tún wá. ẹ ní ẹ̀mí Ọlọ́run lọ́kàn. ẹ láàánú mi kẹ ẹ láàánú ẹ tiẹ̀ fi ṣírò tó bá jẹ́ ilé wà nípò mi kẹ. ẹ sàmì ní simple tẹ wà yìí ẹ lẹ́sẹ̀ náà. ẹ fi ṣírò. àbí sọ́bà lẹ́sẹ̀ wọ́n sọ pé kí èmi wà ní irúpò tẹ wà ẹ ti ń ṣépè nìyẹn náà. mi ò ṣépè. ìpínlẹ̀ ṣáyẹn náà ní kí n wà ní irúpò tẹ wà yìí ẹ lẹ́sẹ̀ náà. how can you pray. mo ní ká fi ṣírò tẹ bá wà nípò mi ní ṣé mi sọ fọlọ́run pé ipò tó wù mí láti wà lé ni ṣé mo tọrọ wípé mi ò fẹ́ lẹ́sẹ̀ lọ́wọ́ Ọlọ́run ni. dẹ́nẹ́ má tọrọ irú ẹ̀ fún ọmọlàkejì yín ẹ sàá tí inú múnú bí mi yàn tí ẹ bá ṣọ́ra máa jẹ́ kó di 1 year. kí ló dé kí ni mo ṣẹ̀ṣẹ̀ bá tọ́ mi ni mo fẹ́ gbà ṣé mo fẹ́ wá yáwó lọ́wọ́ yín ni. ọ̀gbẹ́ni lè má rí owó ìgbà 1 year. lè má rí owó ìgbà. Yami. ọ̀rọ̀ owó lé ọ̀rọ̀ owó kan pa torí owó ayé ò ná ní ọmọlàkejì wọ́n sowó dọlọ́run wọ́n sowó dòṣà Ọlọ́run wà ó Ọlọ́run ń bẹ. jẹ́ gbèsè ẹ dúró wàhálà yìí Ọlọ́run ṣé bébí tó bá já sí rè ìwọ gún yóò ṣe dáadáa ó ṣe dáadáa o. Mọ́mí ẹ máa ronú púpọ̀ because tẹ bá tún bẹ̀rẹ̀ sí ronú pa àti jáde ìsìn ẹ máa fi ronú ṣẹra yín léṣe ni ẹ lè mọ̀ pé ara náà á mọṣẹ́ wa débi tẹ́ ká mọṣẹ́ dé àgbìyànjú lórí wọn ṣùgbọ́n Ọlọ́run yóò fún wa ṣe Ọlọ́run dẹ̀ sọ pé alápàdúpẹ́ náà ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wà fún tó ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má ronú ẹjọ́ tó ikú dọ́rọ̀ mo ní mo ti fẹ́ bẹ̀rẹ̀. ládùrú bá ṣe gbìyànjú títí ládùrú bá ṣe sapá títí ikú yìí tún mú ẹni rẹ lọ ikú dọ́rọ̀ ikú ṣẹ̀ka. Yẹndọ́ bóyá ẹlẹ́ inú ọdún ẹ̀yọ́ òkun ọ̀rọ̀ dayọ̀ yóò ní sí òsì nǹkan ọmọ rẹ̀ ń kọ́. wọ́n ń lè sàn. ń bẹ nulẹ̀ àbí. pé fún mi ṣe pé bàbá kàtìkàtì dé. mọ́. àbí wọ́n kù sínú ọmọ olówó màám. ìyá Jídé ẹ̀lẹ́ ìyá mi ìyá Jídé jẹ́ ń dọ̀ bóun nìkan. ẹ káàsán sá.
ẹ kú ọ̀rẹ́ yẹn. ẹ máa ṣe omi o. o ti bínú sí mi báyìí. mi bínú. àìrọ gẹ́gẹ́ lọ́tẹ̀ ṣẹlẹ̀ wọ́n pè mí náà ní àbá ọ̀dọ́ wa ni. kí ló ṣẹlẹ̀. nínú wọn sábà kankan ló ṣẹlẹ̀ nítorí pé lọ́dọ̀ wa lọ́hùn bí olórí ẹbí ni mo jẹ́ kódà Ifá ni ò tí ì mọ bí ṣe ń rìnà ó yẹ kí Ifá mú mi kí n ti di adé báyìí nítorí ojoojúmọ́ mọ̀ lálàá pé mo dáadé. wọ́n wá rí ilé tí bá mi filẹ̀ tó jẹ́ ilé tí wọ́n filẹ̀ ojúlé 4 náà ni ṣùgbọ́n àlàpà ni gbogbo ẹ̀rọ ọkàn mi náà ni pé kí n gbogbo nǹkan jọra wọn ní kí n máa ṣe sí búlọ́ọ̀kù díẹ̀díẹ̀ wọ́n á wo òjò tọrọ ní àìpẹ́ tí ó sí páànù ṣe kankan. ẹgbẹ́ kan níbi ẹgbẹ́ ilé ní yàrá bá mi gangan ọmọ 9 ló yapa. ewì yẹ mọ̀ pé tí ògiri àlàpà tí a bá wó lulẹ̀ báyìí ìmọ̀ rẹ́rìn yẹ mọ̀ ṣe ṣùgbọ́n tó bá mọ̀ yẹ mọ̀ pé ògiri ti ń rẹ́rìn àwọn ìwé ní ẹgbẹ́ kiri nígbà tí ó lulẹ̀ ìwọ́ 4 nínú wọn ló gbà wọlé àṣẹ gbẹ́lẹ̀ ká tó rí wọn gbígbẹ́rù pléènì ọba wọlé ni. náà kí wọ́n tó sin wọ́n ṣe tutù ká tó bá wọn ẹbí sọ̀rọ̀ ká tó ní wọn má bínú kankan kẹ́mi náà tó máa bọ̀ ntí ó ṣẹlẹ̀ ní máa wò pé ó rí mi látijọ́ yìí ó ti máa wò pé bàbá yìí ṣe àṣẹ báyìí ṣe bí àjọmọ bó ṣe bẹ̀rẹ̀ bó ṣe dé ni tèmi sáà ní wípé ṣé kò sí láburú kankan mọ́. ọlọ́run ò jẹ́. ọkọ ọjà ara nù ni sórí gbogbo wa náà ẹdìyẹ ọlọ́run ni wa ìjọba àwọn olólè lu oníkálukú pa ìjọ tá a sì kú bá ọlọ́run fún wa ń déètì ṣé o bá mi yé. ní tí mo fẹ́ kó o ní lọ́kàn rẹ o ọlọ́run ló fún wa ó sì wọn ọlọ́run lọ́gbà gbogbo nǹkan láyé yìí tọ́lọ́ ń dá wa ìjọ tá a kù déètì kò fi lé alọ́ báyìí ẹlòmíì bẹ tí ò ní sun ayé lónìí kò tí ì mọ̀ yóò sì lọ kọ́lọ́ ṣàánú gbogbo wa bá ní kéèyàn kú sí bí aṣọ ẹ̀gbẹ́ wa olójú téèyàn lè sàmì ńbẹ náà púpọ̀ nínú aṣọ àwọn ará èkó ní kọ́bọ̀dù lọ́wọ́ kọ́lọ́mọ́jì àrí láburú ni ṣé ò bá mi yé wọ́n á ní wípé kó fi ọkàn kọ́fọ̀kàn balẹ̀ kò sí láburú kankan tí wọ́n bá gbà tí àwọn ọmọ yìí tọ́lọ́wọ́ ti pa wọ́n fún àwọn náà lọ́kọ́ rẹ ṣé ò bá mi yé inú wa dùn ayọ̀ wa kún ò ní sìnkú ọmọ o èyí tó sì ti lọ náà ní agbára òun náà ò ní fi àdúgbò yìí lẹ̀ o ẹ̀yọ́ máa yọjú sáà mẹ́ yọjú síyàwó ṣé ò bá mi yé inú ọdún tí mo ní kí n yọjú sí ọ̀run so ti gbọ́ má bínú dákun sọ gbọ́. ẹ̀yin náà dẹ̀ tún kó ọ̀rọ̀ èèyàn o. bó wa wá nù. ọlọ́run àbá wa fi mọ bẹ́ẹ̀ o. gbọ́dọ̀ ẹ̀rí láyé mi bá wọn ti ṣe àrélù mo ti gbọ́ ògiri àlàpà kọ́ máa wó lù wọ́n pa ń gbọ́ ń ò rí rí àfipá mọ́ dábà ẹnu fàdéyé ló sì ní. mo kọ́ máa ti bẹ́ẹ̀ lóòótọ́ ògiri àlàpà kò gbọ́dọ̀ wọnú yẹn lẹ́kọ̀ọ́ yìí. no sori nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí ẹ bá ṣáà ti débẹ̀ tẹ bá ti débẹ̀ anybody tí wọ́n bá ń bẹ̀ ìwọ gbé fóònù fún kẹjọ pè mí pọ̀ màá bá yìí méjèèjì sọ̀rọ̀ pọ̀ ẹ má worry everything will be okay alright ṣùgbọ́n okay abẹ́ sọ̀rọ̀ later ń gbà ẹ́ later. Yọ̀mí sá kò ló fẹ́ rí mi ṣé kò sí. n tí mo fẹ́ rí fún náà sá kì í ṣe nǹkan tó le Yorùbá sọ wípé ọlọ́rọ̀ abetí dídì mo dẹ̀ mọ̀ pé wọ́n ti sọ̀rọ̀ ẹ̀kan yìí lójú ni tó bá pẹ́ wọ́n ti sọ ni ẹ ti pè mí ẹ ti sọ fún mi ẹ sá àwọn èèyàn ń sọ káàkiri bí wọ́n dẹ̀ ṣe ń sọ ìfà kò tí ẹ̀ yé mi dáadáa lórí business tá à ń ṣe ni sá ìsọ tí wọ́n ń sọ bí mi ṣe ń gbọ́ yẹn ó dà pé wọ́n sọ pé olè ni wá bọ̀ kò wá ó yé mi dáadáa sá. Yomi sá. ó dẹ̀ disappoint me nígbà tí wọ́n sọ pé business tá à ń ṣe pé à ń jalè ni ṣé lójú tiẹ̀ ó jọ olè. àtọ̀ olè kẹ̀. fine bí wọ́n ṣe ń ṣe là ṣe ń ṣe yìí àwọn tí wọ́n ti wà ń bí káwa tó dé bí wọ́n ṣe ń ṣe nìyẹn ó mọ nǹkan tí ìwé mímọ́ sọ ni ó ní bó ṣe wà ní àtètèkọ́ṣe bẹ́ẹ̀ ló wà ní ìsìn bẹ́ẹ̀ ni ó sì máa rí títí láé àìnípẹ̀kun wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ làwa náà ṣe ń ṣe and you know the way it is now okay for example now pensioner kan ó ní 400,000 gbà lọ́wọ́ ìjọba owó yẹn dé ọ̀dọ̀ tiwa a dẹ̀ fẹ́ lò fún bóyá 6 months àfi sí fixed deposit. a dẹ̀ sọ fún olówó pé come in 6 months time
owó yẹn ní 6 months náà owó rẹ̀ ti yield interest fáwa a dẹ̀ fún olówó ní iye tó yẹ kó gbà the same 400,000 náà la kó fún o tí kọ́bọ̀ yẹn ń bẹ̀ èrè tí àwa jẹ lórí ẹ̀ látọ̀dọ̀ bank làwa fi sí àpò tó jẹ́ àjẹmọ́nú tiwa àwa ò yọ kọ́bọ̀ nú owó pensioner ṣé o lè nìyẹn. àtọ o lè. àfowóṣòwò ni olùyọmí ẹlẹ́nu akọ̀ máa mi lórí asán ni o ó gbọ́ nǹkan tí àwọn onílù máa ń sọ ni. wọ́n ní a máa mi ẹlẹ́nu a máa mi lórí asán a máa mi. let them say sọ ní let them say o disappoint mi jàre. ààrẹ tó lè mi. sir mo ń wò wípé akọ́kọ́ yanjú tó wà very important ni ẹ lálejò ń ta o mrs akala ń dóde yìí sir. akala wà mẹ́ẹ̀. bẹ́ẹ̀ni sir. yọ̀mí mi ò sí ilé mo ti jáde. ọ̀gá ṣé bí mi àti ìlàjọ ń sọ̀rọ̀ yìí sir. àti sọ̀rọ̀ tán mo ti jáde. ẹ ti jáde. wo kúmà yẹn kò mọ̀ gbà múwámúwá nìkan ló mọ̀ ilé tí kún jẹ́ kémi lọ náwó sílé mi ò náwó fún mrs akala kankan lẹ́tà gbó. o ṣe yọrí mi ò sí lọ́fíìsì. òǹtakọ̀ ọlọ́gbọ́n máa tó dé sẹ́ ẹ̀yin ó máa tó dé o. bọ́ọ̀lù àpẹẹrẹ àpò ọ̀rọ̀ ara wa ọlọ́wọ́ sàánú ẹ̀yin ọmọ iná nǹkan. wọ́n wà. ṣé kò sí wàhálà kankan kò sì sẹ́ni tó dín in lọ. tó ìyá jíde ètò máa rí ọ fún ọ̀rọ̀ ọmọ ìyá ẹ̀gbọ́n sábúrò ni máa rí ọ fún sọmọ pàdúrà tá à ń ṣe láyé ìṣe ni máa contradict ara wọn parapita ọmọ sáré ọlọ́run o bó ṣe ń lọ bí sẹ́yìn àmọ́ iye mọ́tò kí wọ́n máa kọlu àwọn kí wọ́n yàn máa lásídẹ́ẹ̀tì ẹ̀yin náà wọ́n máa kúnlẹ̀ ọlọ́run mi mo mọ́pẹ́ tó dàbọ̀ ogun ásídẹ́ẹ̀tì inú ayé mi ó ti dìgbò àdúrà bẹ́ẹ̀ ká kú ṣe ń ṣe lójoojúmọ́ nù bẹ́ẹ̀ náà ni dókítà ọmọ sáré wípé ìwọ ọlọ́run jẹ́ káwọn awèrè yóò sí ìkì kí ẹ lè rò wọ́dọ̀ mi ẹ̀yin náà máa gbàdúrà ogun àárẹ̀ burúkú tẹ́mi mi ò ní lè gbé má fi ṣe mí ọlọ́run bẹ́ẹ̀ ni babaláwo ó mú kiri wọ́n fẹ́ ta kábìlù lè dọ́dọ̀ yín ni kí ẹ lè kó yín wọ́dọ̀ wọn ẹni náà máa sáré wípé gbogbo ogun àbìlù àtẹ́gùn burúkú nínú ayé mi ìwọ lọ́hùn mo rí ìdànù níjẹta bàbá tó nílé ṣe bọ́ ọmọ oṣù mọ́ bó ṣe yàwó rẹ̀ lọ́rọ̀ olówó dé kódà ó lè pa ọmọ ẹ̀ nítorí 5 naira ó délé ọwọ́ mi délé kò bá mi èmi ti wà lọ́dọ̀ ìyá àdẹ̀yìndé tí ń tò kòkòrò ọ̀dọ̀ obìnrin bí yàn bá débẹ̀ báyìí gbígbà wọn lẹ̀ fún yẹn ni ìtí èmo kòkòrò nù àtọ́jọ́ pásítọ̀ yẹn mú olórí burúkú lóbìnrin o kí ni mo fẹ́ tà láti fàyọ ni wípé nígbà wọn ò délé nẹni ẹ̀ tó gbéṣẹ́ lẹ́nu lọ́ọ́ ti wá o lọ́kà sáré lọ́ọ̀dọ̀ ẹ̀ lánàá kí ló dé lọ́ba ní tọ̀ ẹ̀sáwà kò ní dé púpọ̀ gbogbo àwọn ilé ohun tó wà nígbà tó wà lóko ìtọ́wà làké tó wà nkíní kan òun ò fi owó lé ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ tẹ̀ má lóòótọ́ èèyàn má ti yín wọ́n sọ làgídí ní lẹ́fùrù kọ̀ọ̀kan pé irọ́ o òun ò fọwọ́ kó ne òun ò ṣe kíní kan ni kọjá gbé agbóye tí ó fi le gẹ́gẹ́ bí kíátìkà gidi ńgbà tí ó lanu tí ó sọ̀rọ̀ wọ́n bàjẹ́ ni o ló bá ṣe ló ṣe ń dọ́bù ọ̀tọ̀ bí irú yín tẹ̀ ń san 120 ní ìsìn ọ̀gbẹ́ni fẹ́ sẹ́ndì 250 máa wò pé ẹni ẹlẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ bọ́nú kan ó lè tọ́ wọlé ewèrè pólíbáàgì ní òrìkó ikú wọlé àwòrò báṣá ńlọdọ̀ yín bíi tí a bá lóun fowó lówó lé fún yín ọbẹ̀ tàkì ẹ̀kúkú pa yín ju pé kẹ́hìn ní kẹ́tún fowó lé owó lé mẹ́sàn 120 tó fẹ́ gba 250 ọgbẹ́ èmi ò sí lélẹ́ yìí kò lè ṣẹlẹ̀ láyé èyí ṣe lé ọ nígbà tí ṣe pé gbogbo òye mi àwọn abẹ́ngbà àti bíbẹ̀rẹ̀ ni tí oní adísẹ́ǹtì dé tó fìdí oní pin tẹ́pọ̀ fi tẹ́nu àtùpà mọ̀mọ̀ ṣégbà náà láwọn àṣọ pé a lé ọ èyàn ń sẹ́lọ̀ nù ọlọ́run ògùn rè wọn ò ń ṣe lé ọ mọ̀ wò pé ìtura kí n fi lé ọmọ obìnrin yìí torí mi náà léèyàn lára kọ́lọ́mọ́jà àdísòro tó dùtú alọ wọn bá bá yín gẹ̀ẹ́tì rúùmù kan síbi kan rúùmù tí wọ́n bá yín gẹ̀ẹ́tì yíbo lẹ́ńtọ́ ni ọmọ kan lé yìí o lóòótọ́ kò ní fẹ́ǹsì wọn sì tí ì rẹ ṣùgbọ́n búlọ́ọ̀kù ni wọ́n fi kọ́ orí kìíní páànù ẹ̀ ó ṣe báyìí tíìlì nìkan ni ò ṣe páànù tí àsìkò oorun lẹ́lẹ́ ní pọ́blẹ́mù nínú ilé ooru sí ni ṣùgbọ́n yàrá yín báyìí yàrá tọ́lẹ̀tì ó fèsì ẹ̀ báyìí ni bẹ́ẹ̀ wọ́n èsì fífẹ́ ẹ̀ nù
wọ́n á wò pé òórùn tí ń wọ ibi wọn ni wọ́n máa lo àìsàsì àsán lẹ́ẹ̀jì láàárọ̀ tẹ́kọ̀ọ́kọ́ wọn sẹ́nu ọ̀nà ẹ̀wọ̀n nù rúùmù ẹ bá ti wọ́n bẹ́ẹ̀ ọ̀tá oorun yín fàájì ni atẹ́gùn olórí burúkú tí ń bẹnu létí mọ̀ sọ yìí ṣé ọkùnrin yẹn bá ti lè sun oorun bẹ́kìrì bí wọ́n bá gbé transformer àdúgbò wọn lọ fún ọdún 7 tí wọ́n bá ní kókó bẹ́ẹ̀ yóò lóhun òkú yọ́lá àdúgbò ká ń bẹ́nu lé oorun bẹ́kìrì ti mọ́ lára oorun ni ṣùgbọ́n nulẹ̀ yìí atẹ́gùn burúkú wọn bẹ̀ ṣé o bá mi yé ètò ìmọ̀kàn rí tó lè jẹ́ sọ̀rọ̀ yín ni pé páànù bíi 2 ti bàjẹ́ lókè kẹ́ńjò ní ọwọ́ bíi tẹ́lẹ̀ gbé bẹ́ẹ̀dì sí bí wíńdò kẹ́ńjò báyìí lára àwọn báàfù tẹ́ kókó ń bí ẹ̀ẹ́kà tó ni tí wọ́n pè tí ìṣòro bá fi débi wípé ilé ń jò ìyẹn tó agolo lẹ̀ ẹ̀yẹ́ pé olú ẹ̀ di mi sùsànù wájà agolo bíi mílò àbágolo tíì kéréńké omi lẹ́nu tí wọ́n bá jẹ́ báàfù lẹ́tò tùndún bẹ́ẹ̀ máa ṣe tọ́mọ rẹ̀ bá jẹ́ ètò ní tálẹ́ǹtì nínú wọn tó fẹ́ kọ́ hip hop àwọn ní mórí rédèrèdè ọlọ́mbọ̀ sínú with that sound they can compose enter studio ọ̀tá so tèmi ní kébì wọn sọ fún ọyún ṣé o bá mi yé nítorí pé àwọn òṣìṣọ́rọ̀ kọ́mọ̀dì bẹ́ẹ̀ nínú onírọ̀ ayé ọ̀gá láfẹ́ gbogbo àfin ní máa sọ pé òun ò rí rẹ̀ sàn níjọ́ ọ̀kadà ti ń gbá àyàn nílùú táwa yìí ọ̀kadà ò gbáfin lójú mi rí bí àwọn ń tèkì táìmù wọn ni torí wọn bá fẹ́ sọdá títí oníkìní méjì lẹ́sẹ̀ tẹ́fàdé side 2 ní ẹwà wọ́n change sí left 3 hours wọ́n lè wà ń bẹ̀ akólóró tí ó sì pé dùgbẹ̀ ọkọ̀ wà máìlì 3 ni ó ti fẹ́ gbìyànjú ẹ̀ dùndún ọlọ́run tó bá yín ṣe bí mísíkì ò ṣe ṣiṣẹ́ mọ́ ẹ̀ máa jókòó sí wàhálà so ohun tí mo bá wà nù tó ti gbọ́ ọba di ìrọ̀lẹ́ ní kíjílé kẹjọ yọjú síbi kí n mú yín dé ibẹ̀ kákó jọ kó pọ̀ lẹ́ẹ̀kan àti kó onímọ̀ náà tí o bá mi yé o ṣe ire o Yánjídé ẹ ṣe o ire o. kí la ó ti ṣe sí kí la ó ti ṣe yìí sí àdániwáyé máma wò mí níran dìde kó gbà láìlẹ́nìkan níjà o bàbá dìde kó gbà láìlẹ́nìkan níjà o. ṣọpẹ́. ó pè sà ẹ ṣe gbọ́n mi dúpẹ́ lọ́wọ́ yín. ṣọ wá rí ọpẹ́ yẹn kọ́ ni ó máa yó mi o bí kò ń ṣe wípé kó jẹ́ kí owó tí mo fún ẹ kó ṣe kí ni kó fònà. dáàdì lágbára ọlọ́run owó yín máa fúnná lórí wa lágbára ọlọ́run ẹni kábàámọ̀ pé ìnáwó lé wa lórí ẹ jèrè wa lágbára ọlọ́run. ẹ ṣe bẹ́ẹ̀ sá. ọ̀yà tètè lọ máa múra. ẹ ṣe wọn kó lò ó àwa náà máa jèrè wọn lágbára wọn. àmì ọlọ́run ti owó ilé jẹ́ kí Jídé wá bá mi ní ọ́fíìsì kó wá gbowó yẹn fún kí àtìkà torí mi ò fẹ́ kẹ́ni kankan wẹnu sí mi lára o. ẹ ṣe mo dúpẹ́ o. àṣẹ kó dèkẹ́ tètè lọ́sọ̀hún. ẹ kúkú máa lọ rí ẹ máa bọ̀ rí. àmì ọlọ́run. ọlọ́run á jẹ́ ká máa rí yín bá ọ̀pọ̀ lọ́lọ́run fi máa rọ́pò fún yín. àmín. tó bá máa wá jẹ́ kó tó bí aago 12 lọ́sàn-án. ẹ ṣe mo dúpẹ́ o ẹ pẹ́ fún wa o. àmín. ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí o. ó jàre. Mom. Ṣé bá òkè wá? Kí ló ṣe? Mọ́mí kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Àmọ́ ìlú dùn náà. Ojú tí mo wo yìí kò fani mọ́ra náà. Kí ló ṣẹlẹ̀? Kò dé wá sí kankan. Báwo ni ibi tẹ́ lọ ń kọ́? Mọ́mí ibi tá a lọ dá. Ẹ̀wọ̀n bó ti mú Ọlájídé. Bẹ́ẹ̀ ni mà first batch ló bá jáde mà. Inú mi dùn gan-an ni. Kí ló dé mọ́mí ṣe inú yín ò dùn ni. Báwo ni inú mi ò ṣe ní dùn pé ìṣe oríire nǹkan tí mo fẹ́ kó ṣẹlẹ̀ sí yín náà ló ń ṣẹlẹ̀ yìí. Ẹ wò mọ́mí owó Ọlájídé àti owó project wa ló tẹ̀ gbé wa wálé àbí kó tó gbé wa wálé ń sìn nìyẹn. ẹ̀yin náà gbogbo ló ṣẹlẹ̀ níbo ni mo ti fẹ́ rówó níbo ni màá ti rówó báyìí.
Babalọ́lá ò ṣe dáadáa o, ò ṣe dáadáa o. It's okay now. Wọ́n ní ìdánwò báyìí. Tó bá san wọn ní fún ẹ ní lẹ́tà. Kò ní fi hàn pé wọ́n gba ìwọ yunifásitì. Wọ́n náà ní ìdánwò project. Bẹ́ẹ̀ni mà. Níbo ni mo ti fẹ́ rí gbogbo owó yìí? Ẹ wo ìjókòó mi tí mo jókòó síbi tẹ́ẹ̀dẹ́ẹ̀bí mi lè pé kí ló ṣe mí? Mẹ́wàá ṣe mí. Bàbá kí àti kà ṣẹ̀ṣẹ̀ kú òbí nísìnyí. Ó jẹ́ kó yé mi pé láńlọ́ọ̀dù ti sọ ilé wa ìdí 250,000. Níbo ni mo ti fẹ́ rí? Bẹ́ẹ̀ni tí ò bá dẹ̀ lágbára láti san kókó jáde. Kí àti kà tún fi wọ́n sí lọ́mi. Ó láti máa jẹ́ kó yé mi pé òun ti bá wa rí yàrá kan. Yàrá kan. Ìkí ni mo fẹ́ ṣe bẹ́ẹ̀ kó wọ́n ni mo fẹ́ gbà. Mi ò ti tó náà. It's okay. Ẹ má fẹ́ kún ṣera yín léṣe náà. Ti tó. Mọ́mì, owó gratitude ti dáàdì létí títí tó fi kú tí wọn ò rí gbà. Kí ló tẹ̀yìn náà ṣe gbìyànjú bóyá Ọlọ́run lè ti bẹ̀ dá wa lóhùn? Yeah, mọ́mì, advice yẹn wà okay. Jẹ́ ká gbégbèsè lórí owó yẹn jọ. Yàwó tẹ máa lè sọ fún wa. Ẹ wo, ṣe rí tẹ̀sán yìí. Èmi ò lè ṣe gbogbo wàhálà ìgbà láti bàbá yìí ṣe títí tó fi kú. Ìyẹn number 1. Number 2, tàti ẹ̀ gan-an la mọ̀ ní next of kin. Ta la mẹ́ni tó fi ṣe nínú wa? Ta la mọ ẹni tó yẹ kó lẹ́tọ̀ọ́ sí? Bóyá kò tiẹ̀ mú kankan nínú wa nínú ilé. Bóyá kan lára àwọn mọ̀lẹ́bí ẹ̀ ló bú tólú ẹ̀ máa dán tó bá lọ fi rẹ̀ ṣẹlẹ́yà. Ẹ wo mọ́mì, ìyẹn àtẹ̀sí take a step. A lè jókòó sí ibẹ̀ ká máa conclude pé ta ló fi ṣe nǹkan kan. Tá bá tẹ̀sí débẹ̀ orúkọ ẹni tó bá wà ń bí a máa mọ̀. Mọ́mì ẹ jọ̀ọ́ gbígbèsè a lè máa wò báyìí náà. Ẹ jọ̀ọ́. Ọ̀rọ̀ kúkú wà ní tó sọ yìí. Torí wọ́n ní ọmọ máa kú, ọmọ máa yìí. Àti ìkọ̀kọ̀ kí ọlọ́mọ pé wọ́n mọ̀. Ó dà, màá débẹ̀. Kó máa bọ̀ sí pàṣípàrọ̀ Elédùà má jáyé pàrọ̀ ògo mi. Pàṣípàrọ̀. Madam, ṣe rí bíbáyé passport yín ló máa wà ń bẹ̀. The second one yìí náà passport yín náà ẹ máa lè mọ bíbáyé. Ṣe gẹ̀ẹ́tẹ̀ ṣe wá rí ọwọ́ sàlẹ̀ ń bí àti the first one yẹn ẹ máa ní láti sign síbẹ̀. Ẹ sign sí báyìí. Ṣe wá rí apá òkè yìí ìgbà tí ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ibi tẹ máa kọ sí nìyí. Ìyá Kádíjà lẹ́yìn ìyá Bọ́sẹ̀ ni. Ìyá Bọ́sẹ̀ ẹ̀yin náà wà lè rí. Àwọn náà ti wà ń bíbẹ̀ látàárọ̀. Báwo dẹ̀ ni ṣé ẹ ti rí gbà? Kọ̀ọ̀nẹ́ máa wá o. Kí n padà wà lóṣù yìí ń bọ̀. Oṣù yìí ń bọ̀. Ọlọ́run àbá yín yànjú rẹ̀. Báyìí sí. Dáadáa ni. Ó ti bọ́ sí. Èmi ẹkùn. Gbàgbà. Láti bí oṣù mẹ́fà. Mo ti gbà tèmi. Kí ló ń ṣẹlẹ̀ kílẹ̀ tún wáyé báyìí? Ṣé bẹ́ẹ̀ ni àti yín ti jọ sọ̀rọ̀? Ẹ jọ tó lọ lọ́n. Ṣé ẹ̀yin lè fẹ́ kọ́ wa níṣẹ́ wa ṣe ni? Náà ẹ máa lọ. Kí máa lọ? Ẹ tún béèrè ni. Ẹ máa lọ jàre. Mo ti tẹ̀ mọ́ padà wá náà. Mrs. Babalọlá àbí? Ṣe rí lóòótọ́ òun ló yẹ kẹ́ gba owó lọ. Àmọ́ nǹkan tí wọ́n kọ síbí báyìí fi yé mi pé ẹ sì máa ní láti padà wá lẹ́yìn oṣù mẹ́fà. Oṣù mẹ́fà? Lẹ́yìn oṣù mẹ́fà sí ṣẹgbọ́ ẹ má bínú ṣẹgbọ́. N tó jẹ́ kó tún padà rí bẹ́ẹ̀ ni pé àwọn processing tó tún yẹ kẹ́ ṣe àwọn míì tó ti fojú hàn. Oṣù. N tó ṣẹlẹ̀ nínú ẹ pẹ̀lẹ́ next person. Oṣù. Wọ́n máa lọlẹ̀. Madam, kí ló dé ní sùúrù ẹ má ṣe ra ilé ṣe náà. Ẹ ní sùúrù madam ẹ gbé wọn. Ẹ gbé bá mi gbé wọn ètò ìlú lọ. Kí ló dé? Ẹ pẹ̀lẹ́ mà. Àǹtí, ṣé kí n má parọ́ fún yín? Mọ́mì ò help ara wọn rárá. Ìrònú tó ń rò yẹn ó ti pọ̀ jù. Gbogbo oògùn tá à ń fún wọn kò dàbí wọ́n ń ṣiṣẹ́ lára wọn.
so mo ń suggest pé ká gbé wọn lọ sí hospital kí nǹkan má bàa bàjẹ́ ju bó ṣe wà yìí lọ. Hospital kẹ ẹ̀yin gan ẹ mọ nǹkan tó bá dé ta fi wá pé ẹ̀yin pé kí wàá máa bá wa tọ́jú wọn nínú ilé ẹ ṣì máa bá wa tọ́jú wọn lọ gbogbo ọ̀rọ̀ hospital yẹn jẹ́ ká sì filẹ̀ báyẹn jù. àǹtí ẹ má jẹ́ kí n tàn yín hospital ló máa better. All right, ẹ ṣé gan to get back pẹ̀lú. All right, ẹ take care. Ẹ ṣé gan. Mọ́mí, kí ló dé tẹ̀ ẹ̀ ẹjọ́ torí olóhùn afúnlọ́pẹ̀ yìí náà. Ẹ fi ronú sílẹ̀ o. Ẹ̀yin gan mọ̀kọ́ tó bá dé mọ̀kọ́ tó wà nílẹ̀ ẹjọ́ torí ọlọ́pàá mi bá wọn sọ̀rọ̀ kọ́ yóò ronú mọ́. Mọ́mí ẹ dìde lẹ́nà ẹ má ṣe lè fún wa mọ́mí. Ikú dọ̀rọ̀. Mọ́mí. Ikú ṣe. Mọ́mí. Wàhálà ti dé o. Mọ́mí ẹ dìde yóò dúró lọ. Tètè bá mi lé nọ́ọ̀sì ẹ mú. Ìjọba bá mi lé mú kó tẹ̀ ṣe padà. Ní kó padà wá kó wá padà ṣe wá kó lé mú lé. Mọ́mí ẹ dìde mọ́mí ẹ dúró yé. Dárò. Ikú yìí tún mú ẹni rẹ lọ. Ikú dọ̀rọ̀. Ikú ṣẹ̀ka. wò lẹ́yìn eléyìí tó mú yìí ò ní mú mi mọ́. Kí ló dé rọ lẹ́yìn eléyìí kọ́ fún mi méjì sí kó pé mẹ́rin lẹ́yìn náà ká máa lọlé. no o lè mu ọtí mẹ́rin pẹ̀lẹ́ mi tó bá ti mu méjì ó ti tó kó jẹ́ ká máa lọ ọ̀nà lè ẹ jìnnà inú gbólóhùn náà wà wá mọ tí yó láíláí. ìwọ ṣe fi lé mi tó jìn lẹ ṣebí kí wọ́n ti délé ni tí n bá ṣe tán bí màá gbé ẹ délé fúnra mi báyìí wàá wo orí bẹ́ẹ̀dẹ̀ pam kò sí wàhálà tí mi náà bá dẹ̀ délé màá gbé ẹ. fi lé tèmi tó jìn lẹ alẹ́ kò kì í lẹ́ kọ́ mi jò márùn tọ́mọ ikú ló léwu. mi fẹ́ mọ nǹkan kan tó léwu nǹkan tí mo sọ fún ẹ ni pé o ò lè mu méjì ifá mi ń jẹ́ kó mu ilé ìtàn kó jẹ́ ká máa lọ sìn. ó dá mi ìmú mẹ́rin jẹ́ mu kan sí please jọ. o ti jẹ́ kí n lose appetite mi fún drink tí mo order fún mi lè mú mọ́ sìn gan pàápàá jẹ́ ká máa lọ jọ. tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ yẹn no problem. bọ̀ etí ìwọ́dì ṣá ó ní otí kùkùn wọ́n ní kò fọkọ mi sílẹ̀ ó tún ṣì ń tẹ̀lé mo rò bó gbádùn ṣá ó já wèrè ni. gbẹ́nu tiẹ̀ sọ̀rọ̀ jáde ó ń ṣe eré ni tí ó já wèrè gangan ni kí ni pọ́blẹ́mù ẹ dọ̀dọ̀ wọn mi fẹ́ yàn ni mo ní mi fẹ́ mọ́ mi ṣe mọ́ mo tọ́ lọ́kẹ́ mi fẹ́ mọ́ ṣágídí ni wọ́n mọ̀ náà kó wò síra ẹ ṣé tọ́ọ̀gì lélẹ́yìn ni tó máa wà bí wèrè kiri idiot kó sì kó omi o tó bá kú omi tí bá kí ẹ mọ́lẹ̀ máa lulẹ̀ ayé ẹ̀ bàjẹ́. ọ̀gbẹ́ni wà fóun lẹ wọn kó ẹ̀jẹ̀ ló kú ẹ̀jẹ̀ ni àbí wọn kí n láìkẹ ló láìkẹ ló dé ń fi yọ sí kí ló dé. àbúrò lélẹ́yìn ni ayé ẹ̀ bàjẹ́ ni. ọ̀gbẹ́ni fìyẹn lẹjàre ṣó màá lù. lọ́dún sọ́jà wọn kọ́ ni burúkú náà. ọ̀gbẹ́ni fi mí sílẹ̀. mi ì rojọ́jọ́. tani lè ń bá sọ̀rọ̀ tọ́kì Gambia ṣáyẹ̀ fẹ́ bàjẹ́ ni kí ló rọ pọ́n mi ṣe igi àbí báwo Ọlọ́run tí bá mú ẹ̀yin méje ẹ̀tọ́ ẹ̀ kan o máa lulẹ̀ ayé yín bàjẹ́ ó ṣì èrè ni. ó dẹ̀ múnú bí mi. tani ẹ wọ́n lọ́la mo fi Ọlọ́run ọba bẹ̀ tó bá fẹ́ kọjá yìí ẹ yóò kí n fi lílù bá yẹ ìmọ̀ ìjìjẹ kò sí kó mi jáde ẹ̀kọ́ mi. ṣé dandan ló mi fẹ́ yàn ni oníṣìnà òṣì idiot ìwà rárára tó wù kìnnà mi fẹ́ rú ẹ. Ọlọ́run bá gómìnà ní jèrè ẹ pẹ̀lú nǹkan tó sọ yẹn. èmi náà lè jèrè ẹ. yàrá jíjẹ fẹ́ kúre ni. ayé rẹ máa bàjẹ́ ni kò ní dáa fún ẹ olórí burúkú yìí. ó dẹ̀ mọ̀ mí o ó fẹ́ kú tọ́lá àdúgbò yẹn Ọlọ́run. kí ló sọ. mo rò bó lórí burúkú ni ẹ ṣá. tó bá bí alájà rẹ ó yà tẹ̀fẹ̀ nú ẹ. èmi. ẹ ní sùúrù ẹ ṣe sùúrù àǹtí kí ló dé kí ló lè tó gbogbo ilé ẹ ní láti máa embarrass ara yín ta gbangba náà for crying out loud obìnrin ní obìnrin lèmi náà ok tí ọkùnrin kan bá lóun ò ṣe é fi sílẹ̀ ẹ jẹ́ kó máa lọ you are beautiful you are presentable you can get am. bí ìdẹ̀rí jèrè pẹ̀lú nǹkan tó sọ yẹn. wọ́n ní kí wọ́n ní jèrè wọn gangan náà tó ti jẹ́ ọ̀gbẹ́ni. ẹwà wọn mọ ìbànújẹ́ ẹwà wọn mọ tó ń bá ní nínú jẹ́. kí leléyìí ẹ̀ẹ́dẹ̀ jẹ́ fẹ̀dọ̀ mi lórí òróró ẹ má pa mí ilé ìwé la ní kó lọ èwo ni gbogbo ilé ìtẹ́tù lọ gbé wá ìwọ náà wò rí ẹ̀ báyìí sí wọ́n ní ọkùnrin ọ̀rọ̀ ọkùnrin ló dá wàhálà lẹ̀ Adéṣẹwà
ṣé ẹ wà. Mọ́mí ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ jẹ́ kí wọ́n rest gbogbo ariwo tẹ̀ ń pa yìí tí ń disturb ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí wọ́n rest ẹ jáde gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ bá wọn sọ tẹ́ bá ti délé kẹ́ bá wọn sọ. mi ní sọ̀rọ̀ mọ́ wá dùn. ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ jáde. wọ́n ní kí n máa lọ dúró reception wọ́n ní jáde mo ń lọ dúró ní kinní fún un. àǹtí ṣé ti wà ókè. ó dẹ̀ ń wojú mi kí ló dé nínú campus wàá kàn máa wò wá táwọn ọ̀rẹ́ ẹ máa gàdí wa lórí ó yà lọ́kùnrin wá sí kan wá gbà ẹ̀ lẹ̀ lọ́kùnrin wá sí kan wá gbà ẹ̀. Kúnlé jọ̀ọ́ nítorí Ọlọ́run mo Kúnlé mo fọlọ́run bá bẹ̀ jọ̀ọ́ ṣàánú mi má báyé mi jẹ́. ó yá dàdúgbìlẹ̀ fún Kúnlé. ó yá dàdúgbìlẹ̀ jàre kí ló ṣe é yá ṣe nọ́mbà ṣe nọ́mbà. Kúnlé jọ̀ọ́ Kúnlé jọ̀ọ́ àkúrí ẹ̀ dàrú. Kúnlé jọ̀ọ́ nítorí Ọlọ́run. ẹnu àgbà ẹ̀ lẹ̀ Kúnlé kí ló ń da ìdúró má ṣe nǹkan tó fẹ́ ṣe náà má ṣe lójú wa jẹ́ kájọ máa wúra wa kó máa ṣe náà. Lawrence kí ni problem ẹ kí ló ń ṣe gan kí ló kọ ẹ pẹ̀lú mi Lawrence kí ló ń disturb mi fún. Kúnlé you know say àṣàbí you wella mo mọ̀ ẹ́ dáadáa jura ẹ lọ ṣorí ìgbà tí o ti mú ọmọ yẹn tẹ́tí mú un lọ èmi fúnra mi mọ nǹkan tẹ́ fẹ́ lọ fi ṣe ó yẹ ẹ máa ṣe lójú mi àní kó máa ṣe nǹkan yìí lójú mi jẹ́ kí n máa wò ẹ́ kó máa ṣe. Hey, shut the f up man shut the f up kí ló ń ṣe ẹ́ láíláí tí bá ti operate má dà sí ó ń ṣí ni. Lawrence kí ni gbogbo ẹgbẹ́ oṣù tó ń bá bọ́ ìrònú jẹ́ kí n fi àdá kí n fi kọlà fún lójú náà. Yes. Lawrence ṣé o rò pé mo wá bá ẹ ṣeré ni kí ni ìtumọ̀ kan tó ṣe é sí yẹn. Lawrence o mean business èmi. ìwọ náà fẹ́ try ìpọkùnrin ni àbí o fẹ́ sọ pọkùnrin ni ẹ. èmi àbí. kí ló fẹ́ ṣe ok wọn náà wá nǹkan tó fẹ́ fi jà ó yẹ kó mọ̀ pé mo smart jù ẹ lọ. Lawrence má bà mí ta Lawrence má bà mí ta. Kúnlé mo fẹ́ bá ìta kan gbìyànjú bó ṣe ń wẹ̀ yẹn kan gbìyànjú pé àti wọn máa fi dójú ẹ̀ padà. mẹ́sàn-án kan mú ọ. ṣùgbọ́n ti ṣe kọ́kọ́ fún ẹ wọ́n ṣe kọ́kọ́ fún ẹ. bàbá tá a bá wá gùn là ń kọjú mọ́ ọmọ ò bá kọjú sí ẹ̀kọ́ rẹ̀. ilé wọn mọ̀ dájú mi ni. ẹni fẹ́ kọ́ ṣeré ní fọlá ṣeré. because nígbà tí mo kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ tó dá sí mi létí ọ̀rọ̀ oníkọ́ọ̀tì dé mo pe ọmọ mi ó dẹ̀ deny ẹ̀ ó ní ẹni tó even kó jẹ́ òótọ́ stop it ó dẹ̀ promise mi kó máa stop aṣọ ń tàn mí ní àṣírọ́ ló ń pa fún mi mo pé mo bá sọ̀rọ̀ ní túbínúbí ẹni kan tó fojú mi tó dẹ̀ wọ́n pé mi ò lọ́kùnrin mi àfọ̀hún nìkan ṣe rí ìmọ̀ tó ṣe fún mi. Daddy ọ̀rọ̀ Kúnlé gan-an ó ní agbára o èmi ò mọ nǹkan tí Kúnlé ń wá gan-an tẹ́ ẹ̀ ṣe fún un tó fi wá jẹ́ pé kóòtù ló lọ join dé kó fi wá látìkú lọ báyìí àbí ẹ wò yí ẹ̀gbọ́n náà báyìí òun náà lọ báyàn jà wọ́n ìlà ní nǹkan lójú ká ní pójú ò lọ́wọ́ ní báyìí nǹkan tá à ń sọ ẹ̀kọ́ làbá máa sọ. kí làbá máa sọ. àbí ẹ wò Daddy. kí ló bá tú ẹrù mi kó lè bá kékeré kọ́kọ́ tú ẹrù mi ẹ̀rọ wọ̀ ló dá rárá. ìyá kíyèsára. mo rántí. ẹ kíyèsára nǹkan wà ní tiẹ̀ Dáàdì Kúnlé ẹ kíyèsára ṣé ẹ gbàgbé àlá tí mo sọ fún yín pé mo láàdì. Dáàdì Ṣẹ̀wà Dáàdì Ṣẹ̀wà Dáàdì Ṣẹ̀wà Dáàdì Ṣẹ̀wà Dáàdì Ṣẹ̀wà ìwọ dìde mo lálàá burúkú kan ni mo láǹsìn aláyẹ̀dẹ́ ẹ̀rù bà mí gan ẹ dìde
mo lálàá. Torí àlá lásán ló wá ṣe ń jì mí báyọ̀ lọ́wọ́. Torí àlá lásán. Àlá tí mo láyé ò ṣàlá lásán o. Ẹ wo ẹ bá mọ bí mo ṣe lá ó le gan-an. Ìṣe ni mo lálàá tí mo rí aṣọ tẹwọ̀ yìí gangan ni mo rí. Mo wá rí ọ̀pọ̀ èèyàn kan tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ òkò. Wọ́n ń sọ òkò sí yín. Lálàá wọn sọ. Wo ìyá yìí sórí tí wọn bá lálàá nǹkan burúkú tó fẹ́ ṣẹlẹ̀ lọ́lọ́run ti gbé gorí èèyàn yẹn lèèyàn ti fi lálàá yẹn ní tí yóò bá máa ṣẹlẹ̀ èèyàn ò ní rí rárá torí pé ọlọ́run ò fẹ́ kó ṣẹlẹ̀ ló ṣe rí lójú àlá and that is gone kò lè ṣẹlẹ̀ mọ́ nìyẹn. Ẹ wo bàbá ṣe wà ẹ wo máa jí yín rẹ̀ ó yẹ ká wá nǹkan ṣe sí àlàyé ni àmọ́ ní àlàyé dẹ́rù bà mí ẹni nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ téèyàn bá ti rí àbí ṣe ní àlàyé ẹ̀rù bà mí o ẹ̀rù bà mí gan. Kí ló fẹ́ kí n ṣe báyìí sí? Nǹkan tí mo rò pé ó yẹ kó jáde lẹ́nu yín ni àkọ́kọ́ ká kọ́kọ́ pray náà kéde sọ kọ́kọ́ jáde wípé nǹkan báyìí lẹ máa ṣe sí. Look alálòlò láì ìwọ náà fúnra ẹ ló sọ pé àlá burúkú ni kì í ṣe nǹkan tí wọn máa ń jí tó wọn máa kàkàkiri àdúgbò pé mo lálàá ìgbà yẹn gan ló fẹ́ kó ṣe o mọ̀ sínú ni o wà á dákẹ́ lórí kì í ṣe nǹkan tí wọn máa rò káàkiri. ẹ wò dá kò burú ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ ká gbàdúrà o. Kódà ní orúkọ Jésù. Ẹnì kele ni ẹ tí ó fẹ́ ṣépè fún ọkàn náà. Irú èpè ló fẹ́ ṣe fún. Gbogbo àdáwọ́lé ẹ̀ kó má yọrí sí rere. Àṣẹ́gun. Ẹnì kele ni ẹ tó fẹ́ ṣépè fún ọkàn náà. Ẹnì kejìlá. Irú èpè ló fẹ́ ṣe fún. Gbogbo ohun tí ọ̀kan láwọn rí nínú ayé tó jẹ́ ìdùnnú fún fẹ́ kó dìbànújẹ́ wọn. Àṣẹ́gun. Ẹnì kẹtàlá. Irú èpè ló fẹ́ ṣe fún. Bó ti wulẹ̀ wù kí ọ̀kan láwọn ṣe làálàá tó kó mọ́ jèrè sí owó. Àṣẹ́gun. Jésù Olúwa wa. Kábíyèsí Ọlọ́run. Ohun tí mo rí ní agbára gan. Yes, Revelation chapter 2 verse 5 ó ní torí náà ó ní kẹrù ojú padà kẹsì yí padà kó má bàa pọ̀ ìjáde láti ẹnu òun. Olúwa sọ fún mi pé ti fi àjà àwọn èèyàn gan búra kan làwọn ẹ ti bá yá àwọn èèyàn jẹ́ tó pẹ́ fẹ́ tún láyé ń ṣe. Now Olúwa wa ń sọ ó wá ń béèrè ojú padà látọ̀dọ̀ yín kẹrù ojú padà ẹ ti rí gangan tí ẹ bá rojú padà ìṣòro tó tún bọ̀ tún lò yóò tún pọ̀ ju ìtí ẹ bá yí lọ lọ́wọ́ yìí nítorí náà Olúwa sọ pé kẹ́ lọ yí padà kẹ́ ṣe ìkẹ́lẹ́ ṣe àtúnṣe ẹ fún ara dẹ̀ mọ irú ìṣòro ìtí ẹ kọ́ àwọn èèyàn sí àwọn tẹ́ ti bá yí ẹ̀jẹ̀ ẹ̀yin náà fara mọ̀ ẹ lọ yí padà Ọlọ́run yóò sì dáríjì yín Jésù lọ wá. Pásítọ̀ ṣe rí níwájú Ọlọ́run tán kí n pé jẹ́rìí rọ́ lóòótọ́ ni tọ̀pọ̀lọpọ̀ èèyàn ti bàjẹ́ láti ọwọ́ mi mo ti fi ẹ̀tọ́ àwọn èèyàn dùn wọ́n. That's right. Kí n má parọ́ nǹkan ti bàjẹ́ jìnnà tó dẹ̀ jẹ́ ọwọ́ mi ló ti bàjẹ́ àmọ́ mo ṣetán láti ṣe àtúnṣe sà. Very good. Olúwa sọ pé tí èèyàn bá ṣetán tó bá rojú pìwàdà tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún Ọlọ́run tó sì yí padà ó tàn ẹ̀dọ̀ ṣàtúnṣe ògùn àṣẹ ló tán ẹ̀yà gbàdúrà sà. Ó ní Ọlọ́run tó tọ́ ọba ògùn ọba àánú. Sà, mi ò ní gbàgbọ́ pé mo lè rówó ìgbàmọ̀ rárá pẹ̀lú gbogbo ìdààmú mi nínú iléeṣẹ́ yìí tí màá wá láàárọ̀ màá wá gbogbo gbà kọ̀ náà ló já sí àmọ́ bí ìpè ń ṣe dún tẹ́ni kí n máa bọ̀ ó yà mí lẹ́nu gan tí mo tún wá rówó yẹn gbà
sà ó tún wá jásìkò tí mo nídìí owó yẹn gangan inú mi dùn gan o ọkọ ọba àdá ọba kò ní ṣáyín lẹ́sẹ̀ o òkè lè máa lọ ní rélẹ̀ lágbára Ọlọ́run inú mi dùn gan mo appreciate ẹ gan ṣé gan sà. ṣẹ́rí madam Ọlọ́run ní ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí Ọlọ́run ló wọ́n ṣe àwa kàn ń try ni ṣẹ́rí ìgbà tó lọ ó ti lọ ìgbà ọ̀tún láwa yìí gbogbo àwọn tó ti ṣẹlẹ̀ wọn lè ṣẹlẹ̀ mọ́ a dẹ̀ dúpẹ́ pé after all tíyín ti tẹ̀yìn lọ́wọ́ ṣẹ́rí nǹkan tí àwa kàn nídìí ní ọ́fíìsì ni pé kẹ́ máa fún wa ní àdúrà kí kó máa ṣiṣẹ́ fún wa ká dẹ̀ máa ṣiṣẹ́. ẹ ṣé gan sà Ọlọ́run á gbé yín lọ́wọ́ sókè. ẹ ṣé gan sà ẹ ṣé àdúpẹ́ sà màá tún máa pè yín. ẹ sà. Hey, how are you? Fine, sir. Hey, how are you? Yes, sir. Ṣé wọ́n ti dá yín lóhùn? Bẹ́ẹ̀ ni sir. Very good. Gbogbo ẹ̀dẹ́ pè síbẹ̀. Ẹ wo àfi kí ẹ má bínú. Lóòótọ́ ó pẹ́. Gbogbo aládé rí wàhálà tí dádì yìí ṣe kó tó di pé wọ́n jọ́lọ́ ní pé nítorí owó yìí náà ni a ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé owó náà ó ti tẹ̀yìn lọ́wọ́ so my plea will just be that pé ẹnu owó yẹn judiciously tó yẹ pé ibikíbi táwọn náà bá wà inú wa máa dùn ní ṣe wọ I think it's okay like that. ẹ ṣé gan sir I really appreciate it torí àgbọ́dọ̀ purọ́ fún yín gbogbo time tí dáàdì àti mọ́mì kú nǹkan ń ṣẹlẹ̀ ká má sọ mi àmọ́ àwa dúpẹ́ lọ́jọ́ tèmi pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ṣe fún wa. kẹ́ máa fún wa ní àdúrà ká máa ṣiṣẹ́ mi báyìí nǹkan tó ti lọ ìgbà ọ̀tún láwa yìí ok. bẹ́ẹ̀ ṣe sọ àwọn máa fàdúrà ràn yín lọ́wọ́. ṣe rí àdúrà yẹn a ní ìdẹ wherever you are bẹ́ẹ̀ náà bá ti rí pé ẹ̀fọ́ yẹn ṣe oríire kẹ́ máa fáwọn náà ládùúrà. Pàṣípàrọ̀ Elédùà má jáyé pàrọ̀ ògo mi. Pàṣípàrọ̀ Akọ́dáyé má jáyé pàrọ̀ ayọ̀ mi. Elédùà ọba tó dá ayé o orí tí mo mú wáyé má má jẹ́ mo ṣì láyé mi. Ọba tó dá ayé tó tún dé ènìyàn láwòrán ara rẹ̀ ẹ̀dá mo gbé wáyé má má jẹ́ mo ṣì láyé mi. Ẹni òṣì ń ṣe bí ẹni tí ó ráyé wá ló jẹ́ ẹni òṣì lọ́bẹ̀ bí òkú tó ń bẹ lórí ilẹ̀ ni. Ṣàánú mi ó jẹ́ n ráyé wá níre ká tún lè dá kó má ṣe pàṣípàrọ̀ ire mi. Pàṣípàrọ̀ Elédùà má jáyé pàrọ̀ ògo mi. Má bàbáyé kó pàrọ̀ ògo mi. Pàṣípàrọ̀ Akọ́dáyé má jáyé pàrọ̀ ayọ̀ mi. Àtẹ́wọ́ ni mo bá là bẹ́ẹ̀ ni mi ò mẹ́ni tó kọ́ ọ rárá. Àtẹ́wọ́ ni mo bá là ọwọ́ mi mẹ́ma mẹ́ni tó kọ́ ọ. Ọláwùmí ṣọ́mẹ́ni tó kọ tiẹ̀ kó wá wí o. Tóbilọ́ba ṣọ́mẹ́ni tó kọ tiẹ̀ kó wá sọ. Àtẹ́wọ́ ni mo bá là ìlà ọwọ́ mi kó fọ́ rere kí má ṣe wáyé asán. Ká tún ní dá máa tún mi